الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب. الحمد لله المستحق لذكر الذاكرين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كلام الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó lẹ́tọ̀ọ́ sí ká máa rántí rẹ̀. Gbogbo ẹni tí rántí Ọlọ́run ọba Allah náà ló yẹ kí wọ́n máa rántí. Gbogbo ẹni tí rántí nǹkan míì tó gbèsè míì tí ń sìn, tí ń kì í, tí ń yìn, tí sì ń darí ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀, onítọ̀hún kò kí sọ̀rọ̀ Ọlọ́run. Adh-dhakirun, àwọn tí wọ́n máa rántí Ọlọ́run ọba ní gbogbo ìgbà, àwọn náà ni wọ́n darí zikiri wọn lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó wá fà wá sínú àwọn tí wọ́n rántí Ọlọ́run nìkan, táyé rántí nǹkan míì máa lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run ọba aláàánú lọ́ba tí a dúpẹ́ fún o. Gbogbo àwọn tí wọ́n gbé nǹkan míì sẹ́mi táwọn náà rántí lọ́sàn-án lóru tí èso Ọlọ́run kọ́lọ́mọ́sà bá ní yí wọn padà sí dáadáa. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ẹ̀yọ́ mayami nílùú Ìlérò, mo kí gbogbo yín pátá, ọbẹ̀ ìlérí gbogbo àwọn adarí ìlú, èdèrí gbogbo àwọn àfáà àti gbogbo àwọn ọmọ ya lọ́kùnrin lóbìnrin. Àláfíà Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Ìtí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí, ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹ̀sìn tá a fi ń súnmọ́ Ọlọ́run ọba wa. Ó sì jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ Yorùbá tá a fẹ́ràn púpọ̀. Òun náà ni dhikirullah, àsìkiri, ìrántí Ọlọ́run. Ahamiyatu dhikirillah, báwo ni ìrántí Ọlọ́run ṣe pàtàkì nínú ìṣẹ̀mí mùsùlùmí. Anwa'uhu, àwọn nǹkan wo la máa fi rántí Ọlọ́run. Wa fawaiduhu, àǹfààní wo la wà rí tá a bá ń ṣe síkìrì. Sẹ́nìkan yóò pèrè mùsùlùmí, yóò wà nílé ayé, kò ní máa ṣe dhikirullah. Dhikirullah òun náà ni wọ́n máa ń dàpè ní síkìrì, wọ́n á lé afẹ́ lọ lè ṣe síkìrì. Adh-dhikru, kí ni wọ́n ń pè ní dhikiri? Wa adamu nisyani Allahi azza wa jalla, òun náà ni kéèyàn má gbàgbé Ọlọ́run nígbà kọ̀ọ̀kan. Ó fẹ́ sùn, Allah, ó wà lójú oorun, wọ́n máa ń lálàá gan, wọ́n máa ń lálàá pẹ̀lú ìbádà, pẹ̀lú síkìrì. Òun jí báyìí, síkìrì lọ́kọ̀ ọmọ bẹnu. Òun gbàgbé báyìí kó fẹ́ wọ tọ́lẹ̀tì, síkìrì ló ṣe. Bọ́ jáde síkìrì, ó fẹ́ jẹun síkìrì, ó fẹ́ jáde síkìrì, ó fẹ́ wọlé síkìrì, ó fẹ́ gun mọ́tò síkìrì. Nǹkan tí ó dá yọ sí ọ, ó lè síkìrì. Orí nǹkan tó dá, ó lè síkìrì. Síkìrì yìí, òun náà ni kéèyàn má gbàgbé Ọlọ́run nígbà kọ̀ọ̀kan. Fil qalbi, èèyàn nígbàgbé rẹ̀ lọ́kàn. Wal lisani, àwọn èèyàn yóò máa lura wọn látara ìmọ̀ọ́dẹ díkìrì, láti máa fi yin Ọlọ́run, máa fi kí Ọlọ́run. Wal jawarih, àwọn eríkèéríkèé ara wa a máa fi rántí Ọlọ́run. Tọ́mọ́lẹ́ ní ẹnìkan tí ẹrí tí yóò fi rí kalẹ̀, eríkèéríkèé ara rẹ̀ òun ní fi ń sin lọ́wọ́ báwọn ń ṣe díkìrì nù. Ó sì jẹ́ pé ọ̀nà mẹ́ta ni
mùsùlùmí òdodo ti máa ṣe zikiri alqalb ọkàn rẹ̀ ìrántí Ọlọ́run wà ń bẹ tí ò ní sìn kan mí bẹ lẹ́yìn Ọlọ́run tá a máa sìn tá a máa yìn tá a máa pè tá a máa bẹ̀ tá a máa wọlé lọ́sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà àwọn rẹ̀ ò ní dákẹ́ láti máa fi porúkọ Ọlọ́run láti máa fi yin Ọlọ́run bá Nabi Muhammad sì gbé kalẹ̀ lẹ́yìn náà erékèrékè ara rẹ̀ kò ní tako nítorí ṣékíní nítorí gbàgbọ́ àti tí wọ́n sọ jáde ní ẹnu èèyàn tá a mọ̀ pé tọ́wọ́ ti dẹ̀yìn jímọ̀ níjọ́ Friday lẹ́yìn alásàrì la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ṣe mọ̀ pé ìṣẹ́ tí kiri ní abí tọ́ ọ wá di àárọ̀ ìjọ sátọ̀dé lábábá tí ó ń gbé ìpèsè lọ sí eréta mẹ́ta ọ̀tọ̀ ní tọ́wọ́ lọ́kàn rẹ̀ ní tọ́wọ́ lọ́kàn rẹ̀ náà ló jí káká ìpèsè máa ní ọwọ́ kìí sọ Ọlọ́run ló wà lọ́kàn ẹ̀ yín kàn fẹnu lásán sí kíní yín kàn fẹnu lásán wí ni síkìrì ẹnu lásán ti tó nílẹ̀ Yorùbá ẹjẹ́ àlọ́lẹ̀ mọ kí ni wọ́n ń pè ní síkìrì bó lànàbì ṣe ṣe síkìrì àwọn nǹkan wo lànàbì ṣe àwọn nǹkan wo lànàbì fi ṣe síkìrì báwo lànàbì ṣe síkìrì títí ẹ̀ ahamiyatu dhikrillah ajma'a ahlu sunnati wal jama'a kulluhum ala anna dhikrullah ibada bó láti máa pàtàkì zikiri gbogbo ahlu sunna pátá tó jẹ́ mùsùlùmí òdodo tí ń tẹ̀lé sunna nabi gbogbo wọn ni wọ́n panu pọ̀ kò sẹ́nìkan tó yẹsẹ̀ ẹlẹ́nu wọn ipe zikiri ibada ni tá a máa fi ń súnmọ́ Ọlọ́run ọba wa tó sì jẹ́ pé tẹ́yìn bá wálé ayé tí ó bá ṣe zikiri tó bá jáde láyé kò ní wọ àlìjáná Ọlọ́run zikirullah ibada ìmọ̀ràn tí Ọlọ́run ọba ẹ̀sìn ni amarallahu biha Ọlọ́run pàṣẹ rẹ̀ bọ́ọ̀ bá rántí Ọlọ́run ta lọ fẹ́ rántí ta lọ́ọ́ láyé tó wà nú ẹ̀ ta ní darí ọ̀rọ̀ rẹ̀ ta ní kádàrá rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ àárín rẹ̀ àti parí rẹ̀ ọwọ́ Allah nìkan lọ́wọ́ o báwo ló ṣe wá rántí Allah ẹ̀yìn mọ̀ye pírọ́blẹ́mù tó wà nílẹ̀ rẹpẹtẹ tẹ́nìkan ò lè yanjú ẹ̀ lẹ́yìn Allah kí ló wá dé tó fẹ́ gbàgbé Ọlọ́run ó mọ àwọn challenges tó wà nílẹ̀ rẹpẹtẹ tí ń pọ̀ lẹ́kún kò sẹ́nìkan tó lè mú kó àfọlọ́ sórí tó ń fà kó o fẹ́ kọ́ tiẹ̀ lọ́wọ́ yẹn kò lè tẹ̀ lọ́wọ́ àfi pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run kí ló wá dé tó ní ẹ máa rántí Ọlọ́run ọ̀run tó ń lọ náà ẹnìkan ò ní gbọ́ ọ lẹ́ńbẹ́ ẹ̀yìn àfẹnutọ́lọ́wọ́n bá Allah tó bá ṣàánú ẹ̀yọ́ máa yá mi Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala wọ́n pàṣẹ ó ní ẹ máa ti zikiri torí tó jẹ́ àgbédánilẹ́kọ̀ọ́ yìí wá òun náà ní kẹ́ni kọ̀ọ̀kan wa ká lọ lè mọ kí ni wọ́n pè ní síkìrì ẹlẹ́ẹ̀kejì ká lè gbà pé àwọn alùsùnà wal jamaa wọ́n máa ń ṣe síkìrì bá ànábì ṣe gbé kalẹ̀ síkìrì tí yín èyí tẹ́yìn ń ṣe tí ò bá súnà mú yẹn òun lẹ́ẹ̀ máa ń sọ pé àbá yín ṣe lẹ́ẹ̀fẹ̀ wá yọ wá kúrò láàrin àwọn oní síkìrì àwọn òsì ní ṣe síkìrì lọ́nà bídíà ọ̀nà súnà láàmú síkìrì láàmú lò gbogbo àwọn tí wọ́n ṣe bídíà náà kọ́lọ̀ bá tàmọ́lẹ̀ sójú wọn kọ́lọ̀ bá Allah kọ́ tàmọ́lẹ̀ sọ́kàn wọn kọ́lọ̀ jáwọn náà gbé síkìrì wọn gbọ̀nà tánábì síkìrì tánábì gbé gbà kán má bàa ṣiṣẹ́ sófò torí pé kullu bid'atin dalalah gbogbo ọ̀nà tánábì bá gbé kalẹ̀ tẹ́yìn bá ti yẹ kó mbẹ́ tí máa ń ṣe mí anábì ní Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ kọ́lọ̀ mọ́ ti ṣẹ̀wọ́ sófò Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó jẹ́ yíwa yí pé zikiri ẹ̀sìn ni ọ̀pàṣẹ rẹ̀ tá a bá rántí Ọlọ́run tó o bá ti rántí nǹkan mí yàtọ̀ sí Ọlọ́run ọba ẹbọ ni Ọlọ́run ọba Allah ó sọ fún wa a'udhu billahi minash shaitani rajim Ọlọ́run ọba ní ya ayyuhalladhina amanu Ọlọ́run ọba ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo udhkurullaha dhikran kathira ẹ máa rántí èmi Ọlọ́run ọba púpọ̀ ẹ má jẹ́ pásìkò kan lẹ́ẹ̀mọ́ rántí Ọlọ́run ní kathira gbogbo àsìkò àfi tó ń bá gbé Ọlọ́run nìkan lókù kọ́dà síkìrì gan ló ṣe sùn ó ní tànàbí ní ká máa kà ká tó sùn àbí ẹ bá tún jí kí lọ́kọ̀ọ́kọ́ mú bẹnu zikiri alhamdulillahi alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nushur tó fi wá lu ọjọ́ ayé rẹ tán o gbọ́dọ̀ dákẹ́ lẹ́ni tí ọmọ zikiri bó o ṣe ń fọkàn sí lọ́mọ fẹnu sí lọ́mọ fẹ́rẹ́ kiri kára sí torí zikiri gan lọ́lọ́run ti dá wa Ọlọ́run bá ní ẹ máa rántí mi púpọ̀ ẹ má jẹ́ ó jẹ́ dhikran qalila Ọlọ́run ní dhikran kathira kò ní nọ́mbà jama ọkàn máa rántí ẹ lọ náà ni ẹ̀yọ́ máa yá mi Ọlọ́run bá ní wasabbihuhu bukratan wa asila
ẹ máa fọ̀ mí mọ́ díkìrì nìyẹn náà subhanallah wa bihamdihi ẹ máa ṣe láàárọ̀ ẹ bá ti kásùbà tán tọ́wọ́ dẹ̀yìn alásàrì náà ẹ tún jòkó ẹ tún ṣe sẹ́mi àti ẹ sáà ń jòkó ṣe asẹ́nifá wasabbihuhu sabbaha yusabbihu sabbihuhu aṣẹ́ ọlọ́run ní ẹ máa ṣe subhanallah lẹ́yìn àṣùbà àti lẹ́yìn kínní àti lẹ́yìn alásàrì nírọ̀lẹ́ suratu al-azab aya 41 àti 42 sọmọ kí wọ́n lọ bá pa ọ́ láṣẹ tó bá tẹ̀lé ìyàlọ́jẹ lẹ́yìn náà oore tó wà ní síkìrì ò ní rí alimuslimu la yashtagilu an dhikrillahi bi shay'in fi hayatihi ọlọ́run ọba aláàjọ yẹ wáyé pé mùsùlùmí òdodo ọgbọ́dọ̀ ọmọ bísí kò níbi síkìrì ipe ẹ mọ̀ ó ṣe nǹkan kan lọ́wọ́ ni gbogbo tó ń ṣe lọ́wọ́ yẹn náà ọmọ ṣe síkìrì bọ́ọ̀ bá ń ṣiṣẹ́ ọmọ fẹnu ọmọ wí kankan ọfẹ sọ yíyìn kalẹ̀ lábẹ́ mọ́tò ó ní bisimilah ó tẹ̀ síkìrì ó rojú tu ẹ̀ mọ́ ó ní allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alul hazna idha shi'ta sahla kò sí tọrọ rùn o àfi tí ọlọ́run bá ṣe rọrùn síkìrì lọ́mọ fi yanjú ẹ̀. Allah subhanahu wa ta'ala ọlọ́mọ ní yá ayyuhal ladhina amanu mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tulhikum amwalukum ọlọ́mọ bá ní àwọn owó ta kó lé yín lọ́wọ́ ẹ má jẹ́ ó kọ́ di yín ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ wala awladukum àwọn ọmọ yín tẹ́ bí ẹ má jẹ́ ó di yín lọ́wọ́ an dhikrillah kú níbi ìrántí ọlọ́run owó rẹ mọ́tò rẹ ilẹ̀ property iṣẹ́ kò gbọ́dọ̀ di ọlọ́wọ́ láti ìrántí ọlọ́run torí ìrántí ọlọ́run látòrí ẹ̀dá ọ akadékọ̀ wádìí mímú kó lè ráàyè kó lè lálàáfíà tó fi mọ̀ ìrántí ọlọ́run ọlọ́run bá ní ẹ máa rántí mi gbogbo gbà ó owó òun náà ní dí àwọn èèyàn lọ́wọ́ lẹ́nu ẹlòmíín bò ti ra fóònù tán tó ti rówó tó ti róyí fóònù ra iPhone ní òtí rántí ọlọ́mọ bọ́ bá jí báyìí tó fẹ́ sí fóònù báyìí ọ̀tọ̀ ni tí ó máa wò ń bẹ̀ ẹlòmíín ra mọ́tò tán mọ́tò ní òjò rántí ọlọ́mọ ẹlòmíín ọjọba tán ó ní tó kù ní pé kó wọn lọ lè farapamọ́ sọ́dọ̀ àwọn ìyá àgbà àwọn aláwo nígbà àwọn ládọ́wọ́ ẹ̀ tán ó fi rántí ọlọ́run lẹ̀ mọ́ṣáláṣí láti máa rí tí ó máa dárúkọ ọlọ́run nígbà owó dé tán kọ̀ wá hálíkọ̀ mọ́ kọ̀ wá jí màmá ọlọ́run bá ní owó tẹ̀ ń wá káwọn ẹ má jì ó ju síkìrì lọ lẹ́mìíyàn o lẹ́yìn náà àwọn ọmọ yín torí ọmọ ẹ má torí ọmọ kẹgbàgbé síkìrì o kẹ mọ̀ ṣe síkìrì yín Suratul Munafiqun àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án wa'adallahu dhakirina idha dhakaruhu Allahu wa'adahum annahu sayadhkuruhum Allah ní gbogbo ẹni tí má ti rántí òun náà máa rántí ẹ̀ ọlọ́run ṣàdéhùn bẹ́ẹ̀ tó bá ti ń ṣe síkìrì ìtumọ̀ ẹni pé ojú ọlọ́run ọba ń bẹ lára rẹ̀ kò sígbà tó ọlọ́run rí ọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run ọba aláwọ̀ máa ròyìn rẹ̀ láàrin àwọn màláíkà ní pé lágbájá ó ṣe síkìrì májúmọ́ ni o lágbájá ń ṣe síkìrì lọ́wọ́ báyìí lágbájá síkìrì ní máa ń ṣe o ọlọ́run ọba ní wadhkuruni ẹ máa rántí mi ẹ máa ṣe síkìrì adhkurukum èmi náà sì máa rántí yín láàrin àwọn indal mala athana fil mala al-a'la ọlọ́run ọmọ yìnyọ́ tọ́ba tí wọ́n yìnyọ́ fáwọn màláíkà lọ́dọ̀ àwọn màláíkà ẹni ilé ló ṣe kí ni iná lọ́jẹ́ ọgbàjúmọ̀ nsánmà àyèmáyé ẹlòmíì tí wọ́n mọ̀ lérí ilẹ̀ tí wọ́n mọ̀ nsánmà wọ́n sì mọ ẹlòmíì nsánmà wọn mọ̀ lérí ilẹ̀ ẹ̀ẹ́dẹ́ mọ̀ pé àdákìrò ni ẹnìkan ò ní mọ̀ torí pé síkìrì èyí tó gbádùn jù òun náà síkìrì téèyàn ṣe khaliyan láàrin òun àti òun ọlọ́run ọba tẹ́nìkan kan ọmọ tí ò fi ṣe kárí ni ṣẹ́ni gbogbo àwọn kótẹ́sì bá sọ̀rùn káàkiri ká máa ranjú káwọn síkìrì kọ́ yẹn o yín ṣe tara ẹ̀ ní o yín padà bọ̀ wá bẹ̀ kọ́ ọmọ rántí ọlọ́run ọba nínú òkùnkùn kọ́ ọmọ rántí ọlọ́run ọba lọ́gànjọ́ lóru kọ́ ọmọ rántí ọlọ́run ọba láàrin òun àtọ́lọ́run kọ́ ọmọ kínú zúrì lọ́wọ́ tí mo kí ó jákè kó sì máa sọkún tẹ́nìkan ò sì ní mà ìrántí ọlọ́run ọba Allah ọlágbára débi pé ọlọ́run ọba ní ẹni bá ti rántí mi ní ìrántí ẹni tí ó bá sì rántí mi ìníṣẹ́kíní ìníyìn láàrin àwọn màláíkà dẹ́kun tí wọ́n á bu oore fún ọlọ́run Allah ò ní fún lóore suratu al-Baqara aya 152 amara Allahu Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ó di ìdí sọ́fà nẹ́bí wa Muhammad ó ní ká nẹ́bí kọ́ yàgò fáwọn tí ìbá ṣe síkìrì tọ́ba ti lẹ́nìkan tí ìrántí ọlọ́run ó jòkó lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ ọ̀rọ̀ tí ń mú ọ jìnnà sọ́lọ̀ ni má bàa sọ̀rẹ́ mọ́ má bàa sọ̀rẹ́ ọ̀dẹ́ tó bá ní ẹ̀ ń jòkó báyìí owó ní ọmọ sí kínní
ọ̀rọ̀ owó ni ọmọ sọ jìnnà sí ọ̀daràn ni yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sẹ́lọ́hún yóò máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jìnnà sọ́lọ́hún bẹ́ẹ̀ ṣe jáde bẹ́ẹ̀ ṣe wájú lọ bẹ́ẹ̀ ṣe jìnnà kó níbi rántí ọlọ́hún tẹ́ẹ̀ fi lọ lè gbé nǹkan kan tẹ́ẹ̀ mọ́ rántí tẹ́ẹ̀ bá gbé sílé àbí sọmọ pé tó bá jáde yóò padà wọlé padà ọ̀rántí ẹ̀ nítorí ọba fi sílé tó ní sọ tó wá gbàgbé tó wá padà sọmọ pé ọ̀rántí ẹ̀ lójó padà ó sínú àwọn dàkírùn láwọn àní rẹ̀ ọba tó gbogbo olú yìí ọba jáde Saudi kó jáde Maka kó jáde Madina kó o ké gbogbo ké wáyé tán tó bá ti ní kankan tó rántí tó fi ọlọ́kàn balẹ̀ yàtọ̀ sọ́lọ́hún ó sínú àwọn dàkírùn ọlọ́wọ́n bá lóhùn mọ́ rántí rẹ̀ inú rẹ̀ wà máa dùn anabi wa Muhammad sallam ọlọ́run sọ fún pé wala tuti'i man aghfalna qalbahu an dhikrina ìrẹ́ Muhammad má tẹ̀lé gbogbo àwọn tá a ti dé ọkàn wọn tí wọ́n rántí wa mọ́ má tẹ̀lé àwọn yẹn o má bá wọn ṣọ̀rẹ́ wattaba àwọn tí wọ́n ti tẹ̀lé fẹ́nu wọn ó jókòó lọ́dọ̀ àfáà mi yóò sì mú ọjìnà sọ́lọ̀ a ní wọ́n tún jókòó síbi irun kíkí ọlọ́run ò ní dáhùn bọ́rọ́ wọ́n tún jókòó síbi àdúrà kálukú ń tẹ́ǹdì nípa mọ́mọ́ jáwọn èèyàn tọ̀ kálukú máa ń tẹ́ǹdì ní olórí ibú yẹn mọ́ ṣe kí ni mọ́mọ́ lọ́rẹ́ gbogbo àwọn tí ó mú ọ jìnnà sọ́lọ́run tí ó mú ọ gbàgbé ọlọ́run tọ́mọ arántí kan tí ì sọ́lọ́run ọlọ́run ní ànábì wọn ti tẹ̀lé fẹ́nu wọn wa kana amruhu furuta ọlọ́run bá ní gbòó sì ti wá jìnnà sí ìrántí ọlọ́run tó sì ti wá tẹ̀lé fẹ́nu amruhu ọ̀rọ̀ rẹ̀ furutọ́ kọ́ máa dàrú lókù ọlọ́run dọ̀rọ̀ ẹrú tábà mọ̀ ṣe síkìrì gbogbo àwọn tọ́rọ̀ wọn ti dàrú ẹ má jókòó tí wọ́n o ẹ̀yọ́ mayami ọlọ́run sọ ilé ní suratu al-Kahfi aya 28 adh-dhakiru hayy wal-ghafilu mayyit anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo èèyàn tí ń bá rántí ọlọ́run lọ́kàn ìrántí ọlọ́run pẹ̀lú ẹnu rẹ̀ ẹni rọ̀ dákẹ́ ìrántí ọlọ́run pẹ̀lú oríkèéríkèé ara rẹ̀ pẹ̀lú gbogbo tí ń fi oríkèéríkèé ara ṣe anabi ní òun gan lálàyé ẹ̀rẹ́ ní tó gbàgbé ọlọ́run ọba lọ́kàn rẹ̀ ẹnu rẹ̀ dákẹ́ kọ̀rántí ọlọ́run ọ̀fọ̀ ní ń pa àwọn ayé ní kì àwọn àjẹ́ ní ń pè ṣéwù ní ń pè gbogbo àwọn eléyìí kọ̀rántí ọlọ́run ẹni wọ́n rántí náà wọ́n ń pè yẹn ẹni tí ń pe Jésù ẹni tí ń pe ṣéwù ẹni tí ń pàjẹ́ ẹni tí ń poṣó gbogbo wọn pátá tí wọn bá túbá ọmọ náà gbogbo wọn ìyẹn tí wọ́n rántí náà ni wọ́n ń pè yẹn tó bá fẹ́ jòkólẹ̀ á ní ṣé Ibrahim èmi á ní Niyas ìtọ́rántí òun náà ló pè yẹn ìtọ́sí ń pè yẹn náà ní síkìrì rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọlọ́run Allah ló bá fi ọkàn sọ́dọ̀ ẹ̀ wọ́n ní ẹni tá a wí yìí wọ́n ní ọlọ́run nìkan ni ó máa jáde lẹ́nu ẹ̀ kọ́dà bí máa lálàá la ilaha illallah ni ó máa fi lálàá subhanallah wa bihamdihi yóò máa ka ayatul kursi lójú oorun ẹ máa ráwọn ẹlòmíyà ní nígbà àlùjànnú yẹn dé òun mẹ́nu bọ kùrùsí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ò ní mú mi èmi náà ò ní fara mi lẹ̀ títí ló fi bọ́ lọ́wọ́ ẹ̀ ìdí ń kà náà lọ́lọ́run tó rán létí yẹn nítorí pé ẹ̀mí rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ìrántí ọlọ́run ẹ̀yọ́ maya mi anábì ní ẹni tí èsì síkìrì òkú ni o tó o bá ti máa dárúkọ ọlọ́run òkú tí ń rìn láàrin àwọn èrò láàrin àwọn alààyè anábì ní masalul ladhi yadhkuru rabbahu anabi ní àpèjúwe ẹni tí ìrántí ọlọ́run ní gbogbo gbà walladhi la yadhkuru rabbahu àtẹni tó jẹ́ pé òun ìrántí ọlọ́run masalul hayyi wal mayyit anabi ní àpèjúwe wọn anabi ní àpèjúwe wọn òun náà ní àpèjúwe alààyè àtòkú tálà anabi fi wé alààyè jama ẹni tí ń tètè kéré tálà anabi fi wé òkú jama ẹni tí ò ṣe kíni ẹni tí ò ṣe kéré ọmọ ìyá mi ọfẹ lórí ayé yìí ọfẹ káyé já ọfẹ kọlọmọ bá àlá kó ṣàánú rẹ kọlọmọ bá àlá kó ṣínà fún ọ kọlọmọ bá àlá kó gbàdúrà rẹ kọlọmọ bá àlá kó yọ ọ kó lọ́wọ́ àwọn èṣù kọlọmọ lẹsù jìnnà sí ọ ọwọ adákẹ́ ó ṣe síkiri ó ti dòkú òkú ni ọ alààyè tó yí alààyè tó máa ti ń ṣe òun lẹ́yìn tó jẹ́ pé gbogbo wà pátá yóò máa fi ṣe síkiri la ìrántí Ọlọ́run eléyìí ni pàtàkì díẹ̀ níwọ̀nba àsìkò wa nípa àdìkìrì àníwá òdìkìrì àwọn àdìkìrì tí a máa wá ṣe ẹ̀yọ́ mayami àtàwọn àǹfààní rẹ̀ gbogbo wọn náà láti mọ̀ pé Ọlọ́run pàṣẹ ká ṣe àdìkìrì
a sì rẹ́dì pé a sì zikiri a sì ti pinnu pé a ní zikiri nǹkan mi yàtọ̀ sí ọlọ́run tọ̀ nígbà tẹ́lẹ̀ yìí ti yé wa ń sìn èyí tó kù ni pé kí làwọn nǹkan tí a ṣe máa fi ṣe zikiri wọ́n ní ẹ̀yọ́ mayami azikiru fil qalbi alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn zikiri kan bẹ tó jẹ́ pé ọkàn ló máa fi ṣe èmi ò ní mọ̀ tiẹ̀ ìwọ náà ò ní mọ̀ ti tèmi ọlọ́wọ́n bá aláàánìkan àtèmi ńlájọ́ mọ̀ zikiri ọkàn azikiru yakunu bil qalbi min khawfillah òun náà ni kọ́ máa páyà ọlọ́run gbogbo ẹni tí ń bá ń bẹ̀rù ọlọ́run Allah ẹ má jìn ṣe o tọ́lọ́run bá gbá mi mú Allah ẹ jìn yára ṣe o ọba yóò san mí lẹ́san o Allah ó ní má jẹ Allah ó ní má mu Allah ó ní má gbowó èlé Allah ó ní má ṣẹbọ Allah ó ní má pa òbí mi lẹ́kún Allah ìrántí ọkàn ni sẹ́ẹ̀rì tó bá ti ṣiṣẹ́ sínú ọkàn ẹni wọ́n mọ̀ sọ̀tọ́ da erékèrékè ara wọ́n mọ̀ sí kínní yọ́ mọ̀ sí tọ́ da wa mahabbatihi lẹ́yìn náà ìfẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo àwọn èèyàn tó wà ní ayé lọ lẹ́nìkan òfin nípa ó láṣẹ yìí pé wàá ṣe léyìí tó ṣe mọ̀ pé ọlọ́run ò sí kínní ọlọ́run ò fẹ́ wa tawakkuli alayhi ó wá gbára lé ọlọ́run ọba níkọ̀rọ̀ àti gbangba òní lóògùn tó fi kọ́lé tọ́ba ní ìwọ àdákírù ìwọ oníṣíkìrì táwa wọlé rẹ nígbà tá a sì jú báyìí àbí àbá igbá ń bẹ̀ àbí àdó ìwo màálù ọwọ́ ní ìwọ àdákírù ìwọ rántí ọlọ́run bí ọba rántí ọlọ́run ni òní fi nǹkan kan kọ́lé ọmọ gbọ́dọ̀ ní máa ń sọ̀yàn ni ẹ̀yin ará àlérò ẹ̀kọ́ ọ̀kọ́lá o ewé lọ́fà làṣìlá òdodo ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan náà ni ẹni tí máa ń rántí ọlọ́run ọba yóò jọ ọkàn kúrò lára gbogbo ntọ́lọ̀ ń dá yóò darí ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan àdákẹ́rù nìyẹn torí ó ti gbà pé wala ya'uduhu hifdhuhuma wa huwal aliyyul azim kò sí ọlọ́run ọba ní sánmà tilẹ̀ kò ní wọn láti sọ tí nǹkan kan ò ní ṣe wọn ẹ̀yin bó ọlọ́run wàá sọ̀wọ́ tì nígbà wá ní ìwọ rántí ọlọ́run ọba ọkà kùrùsí òun ṣe la ilaha illallah àwa rí i pé onígbánlé ìgbà ọ̀sẹ̀ ayé káwọn ayé kan mọ́ bàbá tiẹ̀ jẹ́ sọ́ọ́mọ̀ pé tó ń ṣe irọ́ ló ń pa ọkàn rẹ kò rántí ọlọ́run ló ṣe jẹ́ pé tó bá ní kó wẹ̀ fúnjọ́ méje tó bá gbàgbé tó sùn níjọ́ keje ó máa pariwo pé ayé ń ṣe ọ́ pé wọ́n ti bà tiẹ̀ jẹ́ wọ́n kún ọ lórun wọ́n mọ̀ rántí àwọn tó gbé igbá yẹn fún ọ àwọn tó rántí náà làwọn ọlọ́run ọba rẹ̀ kìí sàlá wọ́n ní ọdún àjọbọ èwo ni wọ́n ń bọ́ lẹ́yìn baba èwo ni wọ́n ń bọ nílùú yìí jàmá wọ́n ní eégún wà òrò wà wọ́n wà lọ́dọ̀ tiwa náà lẹ́kọ̀ọ́ ń bẹ gbogbo òlu lọ́wọ́ kì í ṣe láì fi pé àfi ṣe láì fi ẹsẹ̀ wà ń bẹ tọ́pọ̀ jàmá àyàmọ̀ ayá mi tí n bá ti délùú kan èmi máa ń béèrè pé kí ni wọ́n ń bọ ní ìlú yẹn wọ́n lè ń bẹ egungun lù yìí àwọn òòṣà àjọbọ nìyẹn bọ́ bá ti bọ́ tán kò lè wọ́n náà ni o àlìjáná tọ́lọ́n kọ́ kalẹ̀ yẹn ọlọ́run ní innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ní ẹni bá bẹ́ bọ́ kú ọlọ́run ní àlìjáná tọ́lọ́n kọ́ kalẹ̀ kò ní wọ́ bẹ̀ ọlọ́run ti parí ẹ̀ wa ma'wahu an-nar ọlọ́run bá ní inú náà ní ilé tiẹ̀ ẹ má wọ náà lérò gbogbo àwọn tó máa ń pè yín sí ọdún àjọbọ ẹ má bá wọn ṣe òòṣà àjọbọ ẹ má bá wọn ṣe ẹ lè bá nílùú yín mùsùlùmí lẹ́yìn nígbà tí jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ bá wọn ṣe mọ́ ẹ fi ilẹ̀ náà lẹ́fí jẹ́ muslim tẹ́ẹ̀bá tún yọ ṣe mùnáfìkì sì ní káfìrí ni ẹni tí ń yọjú mọ́ṣáláṣí tí ó sì kúrò níbi tí ṣẹ̀ṣẹ̀ tàwọn bàbá rẹ̀ àti ìdílé ẹ̀ òdodo ọ̀rọ̀ tẹ́mi ọba yín sọ kí èmi tó kú òun lu yín ni ẹ̀ tọ́lá ọlọ́run ó bí mi pé mo kéwú ọlọ́run ó sì bí mi sí mo jíṣẹ́ mo ti wá sọ kódà yóò tún dé YouTube gbogbo ayé ni wọ́n wò pé mo wà lérò ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ẹni tó wá lógun lé àdábọ̀ nìyẹn ogun tajà ogun sọ ogun káyọmọpami paronde gbogbo eléyìí àdàbọ torí wọn nìkan lọmọdé àkàrẹ bọ méjèèjì èèyàn gbọ́dọ̀ bá kú tó o bá ń ṣe kankan nínú méjèèjì àbò ń ṣe méjèèjì papọ̀ kọ wá ní ìwọ ni àdákírù ìwọ àwọn làrántí Ọlọ́run ṣé o ti ń gbé ẹbọ sí ìta mẹ́ta tí ń sókun tajà fáwọn èèyàn
ó láwọn ṣe síkìrì wo lẹ́ ń ṣe nítorí gbé fáwọn èèyàn náà lóní kí wọ́n máa rántí tí wọ́n sì ń lọ lóòótọ́ ẹ̀mí rọ́bà lẹ́nu mọ́tò pé kíní ń bẹ nídìí mi yóò rántí ẹ̀ ṣé ìmọ̀ rántí kan méjì papọ̀ ni kí lóun adémìrì kábà kàtà bá gun mọ́tò bismillah àbí pẹ̀lú orúkọ ọlọ́run Allah káràntí ọlọ́run subhana alladhi sakhkhara lana hadha wa ma kunna lahu muqrinin wa inna ila rabbina lamunqalibun tutubi fún ọlọ́run subhanak síkìrì ọ̀wá sẹ́yìn mọ́ ọ̀wá ń wá kó pèsè ọmọdání àbọ̀ ọmọdání mọ́tẹ́ nìkan tán ọ sàǹkó alukóran lèmi ń kà fún ọ sí gbogbo tẹ́lẹ̀mí ọba sọ fún ọ yọ ọmọ kàn máa wíwí kú wí fún ọ ni. síkìrì ọkàn lẹ́yìn náà àtàfàkùrù fi azamatillah wa fi ayati wa fi khalqihi ọmọ ronú nípa títóbi ọlọ́run ó gbọ́dọ̀ ronú nípa bóòlù ọlọ́run ṣe rí nítorí pé làákàyè rẹ̀ ò gbé wọ́n lẹ́yìn ò níbẹ̀rẹ̀ wọ́n ní kò lópin èyí bóòlù tó fẹ́ yanjú yẹn ní ọpọlọ tọ́lọ̀ ń fún ọ kọjá ọpọlọ rẹ̀ la bidayata lahu wala nihaya má ronú nípa dáàtú ọlọ́run ó máa ronú nípa àwọn àmì ọlọ́run ọba ó fi wá ọmọ títóbi ọlọ́run fi hàn mí ní ayatihi al-layl wan-nahar ọlọ́run ní ẹ̀rọ òru ni ẹ̀rọ sàn ni wash-shamsu wal-qamar ẹ̀rọ òṣùpá ẹ̀rọ òrùn ni ẹ̀yẹ́ máa má kẹ́ máa fi mọ̀ mí tẹ́ bá ti rí ó yẹ kẹ́ mọ̀ pé mo wà ó yẹ kẹ́ mọ̀ títóbi mi tó wọ́n fún mi sára ìyàwó rẹ̀ ó sì gbé odidi ọmọ jáde sẹ́yìn ọkọjá ẹsẹ̀ Jésù ṣé Jésù lè ṣe yẹn mọ̀kádà àwọn olóòlè ṣe ṣé wo olóòlè ṣe yẹn eléré ológun olóòlè ṣe ajé olóòlè ṣe yẹn ẹ mọ títóbi ọlọ́run ló jẹ́ máa sógun ẹni bá ń sógun kọ̀ọ̀nà ti ọlọ́run ọlọ́run wa yatafakkaruna fi khalqis samawati wal ard ọlọ́run ọba ní àwọn ẹni rẹ wọ́n máa rántí wọ́n máa ronú nípa bá a ṣe dá sánmà lọ́kàn lọ́sálálù yìí omi sì ń bọ́ mbẹ́ ọlọ́run ní wọ́n máa ronú nípa alẹ̀ ilẹ̀ lọ́tẹ̀ pẹ́rẹsẹ̀ a sì fi hóró àgbàdo ẹyọ kan síbẹ̀ èyí tí ó jáde mbẹ́ yọpọ̀ rẹpẹtẹ a sì máa jẹ àwa jẹ tán àtún lè sógun ọmọ títóbi ọlọ́run ṣé ìyá àjẹ ló mú àgbàdo jáde nílẹ̀ ṣé àwọn ẹgbẹ́ awo tó wà nílùú yín àwọn ni wọ́n mú sùn jáde nílẹ̀ tọ́wá ní ibẹ̀ lọ́fẹ́ lọ torí pé tọ́ba ti débẹ̀ mí rọ́ balẹ̀ ọlọ́run bá ní rabbana ma khalaqta hadha batila àwọn ẹni eré wọn ni ọlọ́run bá gbogbo tó dá yẹ ọ̀dá nítorí eré o ọ̀dá nítorí káwá sin ọ ni o káwá yin ọ káwá ti síkìrì ọlọ́mọsá fèmí àti sínú àwọn tó mọ̀ ti síkìrì náà Ali Imran aya 191 ọlọ́run ti ń sọ àwọn oníṣáwí nígbà wọn fẹ́ kọjá yàrá wọn làwọn fẹ́ mọ bọ́lọ́run ṣe rí àwọn fẹ́ mọ sáàtù ọlọ́run nígbà wọn ó jáde báyìí ìsọkúsọ wọn bẹ̀rẹ̀ sí sọ àwọn sáwí àwọn tìjáníà nígbà wọn jáde pẹ̀lú ìròrí wọn tí wọ́n ronú pa Zatullah nígbà wọn padà jáde tí wọ́n padà mú àbájáde ìròrí jáde ìsọkúsọ wọn padà sọ nígbà wọn délẹ̀ wọ́n ní al-hulul wọ́n ní ọlọ́run lè dèèyàn èèyàn lè dọ́lọ́run wọ́n tún máa àbájáde kan wọ́n ní wahdatul wujud wọ́n ní gbogbo tí mẹ́lẹ́ ayé náà lọ́lọ́run ọlọ́run ló yẹra padà lódì táyà katapila yìí lọ́dọ̀ àwọn tìjáníà kò sẹ́nìkan tí ó ṣe tẹ́ríbíà ẹ̀yìn tó gba wíìrìdì tìjáni tí ò ní nírò rí pé táyà katapila tó wà lọ́ọ̀kan yìí alan àfẹnití ọba ti di mọ̀kádàmù àbí tí ò tí fún ní tẹ́ríbíà ṣé ẹ̀sìn tá a fi pàdé ọlọ́run yẹn kọ́ ọmọ péjì lọ́lọ́run tá a nábì ní láàbùdù mọ́tà àbùdù nù anábì lẹ́mi ò ní sin kí tẹ́ǹsì mọ́ká anábì ò rí gi lọ́lọ́run ló fi lóhùn nísìn falisafa ti tó nílẹ̀ yorùbá philosophy ó lè mọ ọlọ́run bọ́lọ́run ṣe tó sáàtù ọlọ́run ó lè mọ ọmọ ọlọ́run pẹ̀lú àwọn àmì rẹ̀ ní ọmọ ọlọ́run pẹ̀lú àwọn ááyà àwọn àmì ọlọ́run eléyìí ni ìrántí díkìrì ọkàn síkìrì ọkàn náà ni àgbà tóun bá ti dúró déédé tẹnu yóò dúró déédé kò ní parọ́ tẹ̀ríkèríkè ara òun náà máa ṣiṣẹ́ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ẹ má jí ìrántí ọlọ́run kó ọlọ́kàn wa o ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì àdíkìrù bil lisan òun náà ní ká máa rántí ọlọ́run ọba pẹ̀lú ẹnu lẹ́yìn ìgbà tọ́kàn wa ti gba ìtànsọ yẹn gbọ́ àdíkìrù bil lisan yakunu bi tahriki ash-shafatayn wọ́n tẹ́ wá mọ̀ pé wọ́n fẹ́ rántí ọlọ́run ọba lẹ́nu alákọ̀ọ́kọ́ lọ́lẹ̀ mọ ìtumọ̀ ètò ń pè sórí tó bá ní ó fẹ́ máa pe nǹkan jáde lẹ́nu ó lè rí ìrántí yẹn
bí kò mọ̀túmọ̀ tó ń ṣe kíní tó bí kò mọ̀túmọ̀ tó ń ṣe kíní tó ń pè la ilaha illallah kí ni túmọ̀ ẹ̀ lọ́sọ̀bà kan àbọ̀lọ́ nǹkan o la ilaha illallah ni pé la ma'buda bi haqqin illallah kò sí ọlọ́run ọba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo àfi Allah ìtumọ̀ la ilaha illallah òní tí o bá ti wá gba la ilaha illallah gbọ́ tó ń sọ jáde lẹ́nu ìtọ́kàn rẹ̀ ń sọ ni pé a gbọ́dọ̀ bọ òrìṣà ìlú wa mọ́ a gbọ́dọ̀ ṣáájú mọ́ a gbọ́dọ̀ wá ẹbọ mọ́ a gbọ́dọ̀ faratẹlómi mọ́ la ilaha illallah rẹ̀ ó sì wá ní ìtumọ̀ tó bá ń wí àmọ́ kò sí la ilaha illallah 10 million kó ti yàrá ọjọ́ kejì kó lè wẹsẹ̀ ayé ọkàn wíṣì àtìkò rẹ̀ ebi ìtàn sọ náà ní takò ń tọ́ gbàgbọ́ yìí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tíkìrì pọ̀ nílẹ̀ Yorùbá àwọn ayé wọn fẹ́ ṣe tíkìrì ọyẹ ẹja ṣe tíkìrì mo fẹ́ sáré wọlé mo fẹ́ ṣe tíkìrì mo jí lóru mo fẹ́ ṣe tíkìrì ẹnu yóò ọwọ́ mọ̀túnmá rẹ̀ èyí ni ó jọ já àwọn síkìrì kan jùlẹ̀ àwọn síkìrì tó mọ̀túnmá ẹ̀ yá sí jaka sísù dambasa damba karankaranda sabari batuma ìkàkì kan bẹ lẹ́nu àwọn yẹn lẹ Yorùbá yóò máa fọ èdè ẹ sì wá tinú Lárúbáwá níbo ló ti rí gbogbo ẹ ṣé ìdá níbi ìfilẹ̀ fún òótọ́ àwọn àrẹ ọmọ ọlọyọ ọmọ ọbọ kì í pé ọwọ́ adákẹ́ yíkìrì kan bídíà ló ń ṣe yẹn àwọn àrẹ àtètè rẹ méjèèjì ọmọ sí kínní yóò máa mì subhanallah bihamdi la ilaha illallah la ilaha illallah astaghfirullah ìtàn pé zikiri ẹnu nìyẹn anabiwa Muhammad sallallahu alaihi wasallam ẹnìkan lọ lè bá ó ní inna shara'i al-islam ó ní wa Muhammad ẹ̀sìn báyìí nínú ẹ̀sìn lẹ́yìn àwọn ìran ọ̀ràn yẹn ọ̀pọ̀ rẹpẹtẹ faqad kathurat alayya ó wá pọ̀ débi pé ó wá fẹ́ sún mi fa akhbirni bi shay'in af'aluhu dákun mọ́sá ìtọ́mi sọ́nà nǹkan kan tí ma ṣe anabi ni la yazalu lisanuka ratiban min dhikrillah anabi ni má jẹ́ ẹnu rẹ má jẹ́ sókè ni má jẹ́ ọgbẹ́ má jẹ́ ọgbẹ́ jó tutù tí nǹkan bá tutù ẹgbẹ́ tá a bá ti dákẹ́ púpọ̀ ẹni ọgbẹ́ tá a bá ń sọ̀rọ̀ ńkọ́ ẹni ó sókè ni yóò tutù anabi ni jẹ́ ẹnu rẹ ọmọ tutù pẹ̀lú ìrántí Ọlọ́run wọ́n àti ọba ti rántí Ọlọ́run ọba Allah yóò fi ọ sáyé àwọn tí wọ́n rántí Ọlọ́run gbogbo àwọn èyí tó lé ọ̀pọ̀ lọ́rùn rẹ Ọlọ́run bá Allah yóò fi síkiri yóò fi dípò rẹ fọ ẹ̀yọ́ mayami amthalu dhikri bil lisan àpèjúwe síkiri yìí tá a máa ń ṣe lẹ́nu alákọ̀ọ́kọ́ oní tilawatul Qur'an la ilaha illallah tilawatul Qur'an ó ní ládájú la ilaha illallah lọ tilawatul Qur'an ó bá ti kára fi kan wáyé wọ́n sì kọ́ ládàá mẹ́wàá lẹ̀ fún tó bá ní bismillahir rahmanir rahim arafi 19 yẹn 10 times 19 jama 190 rewards bismillahir rahmanir rahim ó sì jáde masalasi ó ti gba 190 reward ó ti ka Fatiha ó ti ka falaki ó ti ka Bakora ìdí wọn pè ní nàti Ọlọ́run ni o kò sì ní ìdí kọ ọsẹ lọ́dọ̀ ṣéwù kan kó fún ọ lọ́wọ́ kùránì kó tó máa ṣe kùránì ìmọ̀ lè gbọ́wọ́ yẹn ìbílísù lọ́dọ̀ alẹ́ Ọlọ́run ti sọ fún wa ànábì ti jíṣẹ́ fún wa kí ló tún wá kù nítorí mú ọlọ́dọ̀ àfáà ni pé nítorí Ọlọ́run ọba aláàní ká máa ṣe kò yé mi ẹ̀dá kẹrẹ ṣàlàyé kán ní ànábì ní ká máa ṣe báyìí Ọlọ́run ní ká máa ṣe báyìí kọ́ ẹ̀ máa lọ lè ṣe ọ sì máa lọ lè dá ṣe ni kì í sí pé yóò wá jókòó sí gbogbo yín lọ́rùn yóò ní gbogbo yín ọ̀dọ̀ mi lẹ́tì máa wá ṣe eléyìí ò sí nínú tá a bá lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa lẹ́yìn náà la ilaha illallah ọmọ yá mi anabi ni afdalu dhikri anabi ni nínú àwọn dhikri tó lọ́lá jù òun náà ni la ilaha illallah bẹ́ẹ̀ bá máa ṣe nǹkan máa bọ́ fún la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ lásìkò tó máa fi ṣe ó di lóru wọ́n máa ní la ilaha illallah la ilaha illallah kìí ṣe ètò mú tẹ̀sùbá 1000 kìí ṣe ètò mú tẹ̀sùbá 1000 tó máa wá pé la ilaha illallah ló bẹ̀rẹ̀ la ilaha illallah la ilaha illallah afẹ́ ṣe 10 million la kan ní kò ṣe la ilaha illallah bí mẹ́ta ní pẹ́ bá ká jọ yanjú mẹ́wàá ni jọ yanjú 100 ni jọ yanjú jù bẹ́ẹ̀ lọ jọ yanjú kò sí iye tó ṣe tí ó kọ́ lọ lójú ayé ti kọjá ká máa wíwí kúwì
anabi Muhammad sallam anabi ní ká máa ṣe la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. òun tún tẹ̀síwájú díẹ̀ sí anabi ní wa afdalu ma qulitu ana èmi wan nabiyyuna min qabli àti gbogbo àwọn anabi tó ti sáwájú nǹkan tó lọ́lá jù lọ tá a máa fi ń kí ọlọ́run tá a máa fi ń yin ọlọ́run la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. bó ṣe máa wí lóru náà nìyẹn kò ní ìdíkò di kọ̀dìríyà kò di tìjàníyà kò tó ṣe. gbogbo àwọn ẹgbẹ́ yẹn tí wọ́n dálẹ̀ yẹn ìmúnisìnni ní ṣé wọ́n máa sọ fún ọ pé o tí lè ṣe 100 máa ṣe 70 náà dábàá wá fún ọ ní ọwọ́ ọ sì wá wọ́n máa fọkọ lọ ìṣeré. ànábì ní ẹ máa ka 100 lójúmọ́ ànábì ní bá sì wù yín ẹ kájọ 100 lọ. gbogbo eléyìí ànábì Musa wí ànábì Ibrahim wí ànábì Dawud gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo wọn tí wọ́n máa fi ṣe síkìrì nìyẹn. ọkàn jòkó sàlọ̀ wà lánàá lọ́mọ sọ ó lè ṣe láàárọ̀ ó lè ṣe lọ́sàn-án ó lè ṣe lálẹ́ ó lè ṣe lóru. ẹ̀yọ́ màyá mi abdul dhikri la ilaha illallah dhikri ara ẹni la ilaha illallah àmọ́ pẹ̀lú la ilaha illallah tí ò lẹ́bọnú ni o ẹ gbọ́ ẹ parí la ilaha illallah òun bí ẹ ti ṣe ní sẹ́wù bá ní bàbá onírin bàbá onísímẹ́ǹtì mọ́tò tẹ́lẹ̀ fẹ́ ta yẹn kíní òun lọ́wọ́ ní lálọ́nù yẹn ẹ gbé dání ẹ bá ti dé eré ilẹ̀ ẹ wọ́n síbẹ̀ ẹ fi fọ mọ́tò yẹn èyí tó wà ní lálọ́nù yẹn ìbílísù ló lò yẹn ìbílísù ni kọ́dà kọ́dà pẹ̀pẹ́ èmi ọmọ sọ ń sì máa làmọ́lẹ̀ torí pé nǹkan yẹn Ọlọ́run darí wa sọ́dọ̀ ẹ̀ tá a bá ń wòre ànábì ò sì darí wa sọ́dọ̀ ẹ̀ níbo lẹ ti rí nínú àṣà yín àwọn olódàálẹ̀ nínú àṣà yín òun náà làwọn àlejànú tí wọ́n bẹ́ẹ̀ lu yín àwọn ọmọ ìbílísù oníwọ̀n pé la ilaha illallah lẹ́nu o tó wá gbà pé kíní kan tún bẹ tó tún lè dá nǹkan ṣe lẹ́yìn Ọlọ́run ọmọ tó wọn la ilaha illallah ni kò sẹ́ni tó lè pa wá lẹ́yìn Ọlọ́run òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí kó pa wá kò sẹ́ni tó lè jí wa lẹ́yìn Ọlọ́run òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí kò sẹ́ni kan tó lè fún wa lẹ́yìn Ọlọ́run òun nìkan ló sì lè fún wa kò sẹ́ni kan tó lè gbà lẹ́yìn Ọlọ́run òun nìkan ló sì lè gbà ìtumọ̀ la ilaha illallah nìyẹn náà kò sẹ́ni kan tó lè ní àmọ́ bẹ àfàlà kò sẹ́ni kan tó lè ní àkú lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni kan tó lè ní àtà lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni kan tó lè fún wa nílẹ̀ tó lè fún wa nílé tó lè fún wa mọ́tò tó lè fún wa lọ́mọ tó lè fún wa lọ́kọ tó lè fún wa láya kò sẹ́ni kan tó lè darí nǹkan kan nínú ayé wa illallah ẹni wọn kò ní tuma la ilaha illallah nìyẹn ni òun nìkan náà lọ́wọ́ ayẹ kásìn òun ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn torí òun ló fún wa ní gbogbo nǹkan yẹn ọwọ́ ń wí ìwíkúwí lẹ́nu ìwíkúwí ló ń wí yẹn ọ̀kan nínú àwọn tí wọ́n kọ kọ̀sídà onímọ̀ qala la ilaha illallah lam yadri ma hunaka ahun bó ṣe wí lẹ́nu wọ́n ní yahun ó ní gbogbo ẹni tí máa ń ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha tí ò wá mọ̀ túmọ̀ la ilaha illallah kò yàtọ̀ sí olóńgbò tí ń ṣe kíni tí ń dún yahun ta ló gbọ́n ní wí ọ̀rọ̀ yẹn ò wúlò ló ṣe jẹ́ pé ìbádà wa nílẹ̀ Yorùbá ara rẹ̀ ní síkìrì àwọn bùkátà sí kásà tó ṣe ẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa Ànábì wa Muhammad sallam Ànábì ni man qala la ilaha illallah khalisan min qalbihi ẹni tí man pe la ilaha illallah tó jẹ́ pé ọdọ́ kan rẹ̀ Allah náà lọ́wọ́ lọ́kàn yẹn lóòótọ́ kò sí nǹkan kan mi lọ́kàn rẹ̀ mọ́ nínú gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń wárí fún Ànábì ni dakhala al-janna yóò wà lìjánná pẹ̀lú la ilaha illallah tí ń sọ jáde lẹ́nu yẹn ṣé ewu tàríkà tí ń ṣẹgbẹ́ àwọn kọ́ tí ń ṣẹgbẹ́ múlẹ̀ tí sì ń ṣe la ilaha illallah ṣé khalisan min qalbi yìí nìyẹn ìyá alásàlátù tí ń ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha ó ṣe tán ìyá náà lè ṣe nǹkan mìíràn yàrá ẹ má tara yín ọjọ́ ti lọ nítorí sọ jáde lẹ́nu yẹn ọ gbọ́dọ̀ bá ọkàn rẹ mú ọkàn rẹ gbọ́dọ̀ bá nítorí sọ jáde lẹ́nu àti ríkèríkè ara rẹ nínú àwọn àsìkiri tá a níbi gbé kalẹ̀ fún wa fẹ́yìn tó bá fi ṣe síkiri làwọn kan fún wọn ń pòwe pé ẹ̀sìn ọ̀pọ̀ ńlẹ̀ kọjá kínní kọjá sáwí tó bá ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ wàsífà tó bá ti fẹ́ bẹ̀sìn ẹjẹ́ ló lè gbọ́wọ́ tìjáníyà tó bá ti fẹ́ dẹ̀sìn ẹrú ló lè gbọ́wọ́ kàdìríyà tó bá ti fẹ́ bẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ sàsìlíyà tó bá ti fẹ́ bẹ̀sìn ẹjẹ́ ó lè gbọ́wọ́ rùfàáyíyà ẹ̀yọ́ mayami tó bá fẹ́ sí ẹ̀sìn ọlọ́lẹ̀ kéwú bọ́ọ̀bá kéwú lè rẹ́sìn sí
kéwúlẹ̀ mi ń ké níta anabi sọ ìlẹ̀mí sọ fún yín anabi ọ̀lọ́wọ́ amọ́ṣẹ́wù kankan ó ní ká máa ṣe dàrẹ́tì ni tọ́wọ́ àmọ́ sáré labalaba pé ṣé wọ́n bá mi wí o ó yẹ ká ti débẹ̀ o ta ń sọ fún yín pé lè ṣéwù ní kẹ́ ti máa ṣe ta ló sọ fún yín pé mọ́ṣáláṣí kan ní kẹ́ ti kójọ ẹbí wọn ní kọ́ ọmọdé àṣẹ nìyàrá rẹ ni ìwọ́n sọ àbàkà Abubakar Umar Usman tí wọ́n kójọ tán ṣe ń bì kan kálukú dá àṣẹ nìyàrá ni òdodo ọ̀rọ̀ ni ẹ̀jẹ̀ wọn nínú àwọn àsìkiri tá ànábì filẹ̀ fún wa subhanallah wa bihamdihi subhanallah al-azim ànábì ní kalimatani ànábì ní kalima méjì kan bẹ khafifatani ala lisan ọ̀fẹ́lẹ́ lẹ́nu lérí àwọn tàbá ń fa wọn wí dhikiru lisan ànábì ní ọ̀fẹ́lẹ́ kò lé láti pè taqilatani fil mizan àmọ́ nínú sẹ́ẹ̀rì wa tí wọ́n bá fẹ́ wọn sẹ́ẹ̀rì wọn jọ kìyàmà oye ànábì ní kalima méjèèjì yìí tẹ̀yìn bá máa ń wílé ayé yóò tẹ̀sùn wọn nínú sẹ́ẹ̀rì tẹ́yìn fi wà lìjánà habibatani ila rahman ọlọ́run sì fẹ́ràn kẹ́límà méjèèjì gan ọlọ́run fẹ́ràn gan habibatani ila rahman rahman fẹ́ràn gan kí ni kẹ́límà méjèèjì náà ó fẹ́lẹ́ gan subhanallah wa bihamdihi subhanallah al-azim ọmọ ya mi subhanallah wa bihamdihi ó fẹ́lẹ́ subhanallah al-azim inú wa ti ya dámdámà ya ilu ya mọ́síkà ya ilu ya tọ́mtọ́mtọ́mù ya ilu nǹkan mo fi ní ó fi tàríkà lẹ́rìn ọ̀lẹ́ ò ní bá wọn ṣe mọ́ tàríkà kan ní ká wá ṣe ilé ayé súnà wọn ní ká wá ṣe kíní ká wá ṣe tó wọn tí wọ́n ń ṣe ọlọ́mọba dá wọn padà sínú súnà subhanallah bihamdihi subhanallah alazim yìí ọmọ wa tẹnu ma bàbá sì tẹnu wọn sí bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ̀ ó sì tẹ̀sùn wọn síjú àlùkìyàmù ló fi wá wà lìjánná tí wọ́n bá jù sínú iṣẹ́ rẹ̀ bá yọ tẹ̀sùn anabi tún ní ká máa ní subhanallah wa bihamdihi subhanallah wa bihamdihi ibi tó ń dé nìyẹn ìdajì ti alákọ̀ọ́kọ́ tí mo kà anabi ni man qala subhanallah wa bihamdihi fi yawmi mi'ata marra ẹni bá wí nígbà 100 lójúmọ́ huttat anhu khataya gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó ti ṣẹ̀ wọ́n parẹ́ fún wa in kana mithla zabadil bahri anabi ni ìbá pọ̀jù ìfòǹfò ocean odò ńlá lọ kẹ́sẹ̀ rẹ ṣé gbogbo 24/7 ló fi sẹ́ni káwá pé bẹ́ẹ̀ náà ni tọ́jú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni o kì í ṣẹ̀ṣẹ̀ ńlá o ẹ̀ṣẹ̀ ńlá o tó bá kó mbẹ́ ni o kọ́ wá pọ̀ ju ìfòǹfòdò lọ wọ́n kẹsẹ̀ rẹ báyìí òsì báyìí ọ wá pọ̀ ju ìfòǹfòdò lọ àbó ṣe déédéé ìfòǹfòdò ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn ṣe déédéé ìfòǹfòdò yẹn ànábì tó bá ti ń ṣe subhanallah bihamdi 100 tán wọ́n sì parí fún ọ ọwọ́ ni kí n máa wá sáwí kí n máa wá pé hu mo ráwọn kan ní Sudan ní òní Sudan àṣetánì ti fọ́ bá wọn lọ́pọlọ wọ́n ní huwa nírọ̀lẹ́jọ́ jimá huwa ṣetánì jẹ́ wà ládùúgbò tí àṣetánì ni àwọn tàríkà Tìjàní àdúgbò yìí ń kọ́ kọ́lọ̀ bá tọ́ wọn sọ́nà gbogbo tàríkà tó wà nílùú yìí kọ́lọ̀ bá sọ wọ́n di súnà kọ́mọ́ sẹ̀sìn mọ́ kọ́mọ́ sẹ̀kí ni jama kọ́mọ́ sẹ̀sìn mọ́ ọwọ́ adé ayélujára ìjọ jimá wọn ni ìbá wọn náà ṣe rí ọdún méjìdínlógún lèmi fi ṣe nígbà mo rí súnà ni mo kó mẹ́ẹ̀ wọ́n náà kó mẹ́ kó lóko ẹrú má jẹ́rú fún sẹ́wù mọ́ máa jẹ́rú fọ́lọ́mọ́ bá la sẹ́wù bọ̀ bí n bá yà wọlé lásìkò lọ yóò dìde ó rò pé sẹ́wù yẹn fẹ́ mú un lọ́dọ̀ Ọlọ́run kọ́mọ pọ́dọ̀ ìbílísù ní sẹ́kínì ní mú un lọ àwọn yẹn fẹ́ sẹ́sìn o ẹ̀dàkùn yẹn ṣàánú àwọn yẹn wọ́n fẹ́ sẹ́sìn o àwọn yẹn lẹ́mìí ẹ̀sìn nílẹ̀ Yorùbá àmọ́ bí kálukú bá há sí tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe wọ́n ṣe sáwí mọ́ ṣe ayélujára mọ́ máa lọ lè ṣe tí mo wí nínú yàrá rẹ̀ sóyè tó ń ṣe yẹn ẹgbẹ́ tí wọ́n dálẹ̀ ní ẹgbẹ́ ni ó sì lófin wọ́n fi ní mayori náà ìlàlẹ̀ àmàní yàtì mi bá bí Tìjàní wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ rí ní tí wọ́n láyé àti lọ́run Tìjàní àníkọ́ wá ṣe tí a bá ti ṣe Tìjàní yà kò ní rí ní tí wọ́n láyé àti lọ́run ẹ dákun ṣé Umar bin Khattab Tìjàní ni àbí Abraham bin Awf wọ́n wà ní bó ṣe wà yẹn tó o bá ń ṣe iná àti iná nílùú tó dé tó o bá lọ lè wádìí àfa àti tí ń ṣe iná àti iná kó tó dé iná àti iná tiẹ̀ tí wọ́n bá ń ṣe inú àkáǹtì tiẹ̀ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa kó sí ẹ dákun
sẹ́sìn tá nàbí mu wá ni ẹ̀ ó sì gbà yín gbọ́ ó ní wọ́n ṣe sáwí àdáwò yẹn pọ̀ gan o gbogbo tí ń sọ yìí kéde pé àròsọ wọn kọ́ lẹ̀ ní o tíra rẹ wá o torí pé a fẹ́ sẹ̀sìn àmọ́ tí wọ́n gbé fún ànàlágbà àmọ́ pé kì í sẹ̀sìn ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa nínú àwọn síkìrì tá a máa ṣe òun náà ní subhanallahi wa bihamdihi 100 lójúmọ́ ó sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ subhanallahi wa bihamdihi mi tún wà òun tún nípa subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi mo ṣe káyẹn ọmọ kábẹ́ subhanallahi wa bihamdihi adada khalqihi wa rida nafsihi wa zinata arshihi wa midada kalimatihi bó ṣe máa ká ní ẹ lóru bó bá ń ka tọmọtọmọ rẹ omi ó sì máa bọ́ lójú rẹ tó tóbi fọlọ́hún mímọ́ fún ọlọ́hún ló ń ka gbogbo ẹ̀dá ọlọ́hún ọba mọ́sá yọ ní sí gbogbo tí ń wí yìí tí ń wí yìí ó dùn mọ́wọ́ ọlọ́hún yìí tí ń wí yìí ó wúwo nínú òṣùwọ̀n bí alára sí ti kíni bó ṣe tóbi tó bẹ́ẹ̀ náà ló wúwo tó thiqal wazn arshi wa midada kalimatihi kẹ́límà ọlọ́hún ọba bó ṣe pọ̀ tó gbólóhùn yìí jùlọ àbíká ní gbólóhùn yìí ń wí ní òǹdíwọ̀n gbólóhùn ọlọ́run tó wà lérí ilẹ̀ ẹ̀dàkùntà lọ́wọ́ àmọ́ òǹdíwọ̀n gbólóhùn ọlọ́run ẹ̀yọ́ máa yá mi jùwèríyà ìyá wa jùwèríyà ọ̀kan náà àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam radiyallahu anha wọ́n ní ó ń ṣe àtìkárò lẹ́yìn àṣùbà wọ́n wá dìde àsìkò dùwà bí aago 10 sí 10 àbọ̀ yẹn tá a máa ṣe dùwà yẹn láka 2 4 àbí 8 ẹ máa fi ilẹ̀ o síkiri lóun náà síkiri ni o kọ wáyé kọ́ máa ṣe dùwà bóun bá ti yọ tán dùwà ti bẹ̀rẹ̀ èyí tá a máa ṣe níbẹ̀rẹ̀ ìgbà tó rùn yọ ní à ń pè ní ṣòrókù dùwà náà ni àmì ìtọ́ dáa dùn nígbà tí òrùn bá ti ràn bí aago 10 9 àbọ̀ 10 11 tí zúrì bá ti kù ìṣẹ́jú 15 àsìkò dùwà ti tán àwọn nǹkan tó máa dájọ́ síwájú ọlọ́run tó lọ lè bá nìyẹn ìyáwó jòwérí àwọn ń ṣe àsìkárù látẹ̀yìn àṣùbà ànábì wá dé àsìkò dùwà lànábì dé bí aago 9 àbọ̀ 10 yẹn ànábì ní jòwérí yà ó sì wá níbi tó ti náà ti ọlọ́run látẹ̀yìn àṣùbà ẹ dákun àwọn ìyàwó tiwa kí ni wọ́n ń ṣe jàmá kí ni àwọn ìyàwó wa ń ṣe ń sálámà tán báyìí yóò gbé fóònù Facebook WhatsApp ọjọ́ lọ nítorí bá kú náà lọ́ọ́ bá lọ́rùn o nítorí bá sì ṣe náà wọ́n kà lọ́rùn ẹ wá sí kò fún ti ọlọ́run o iye wo fíìmù mọ́ iye wo bọ́ọ̀lù ọmọ ìyá mi gbogbo tí ò ní ṣàǹfààní fún ọlọ́run filẹ̀ arábìnrin wa náà ti ọlọ́run bá anábì wa ni mo ti wí nǹkan kan lẹ́ẹ̀mẹ́ta nísìn ọ̀rọ̀ 4 ni mo ti wá kórè lẹ́ẹ̀mẹ́ta ó ti ju tí wọ́n ń ṣe látàárọ̀ lọ ìyàwó jùwèríà ní kíni kan náà anábì ní subhanallah adada khalqihi subhanallah rida nafsihi subhanallah sinata arshihi subhanallah midada kalimati àbí kò ní subhanallah adada khalqihi wa rida nafsihi wa sinata arshihi wa midada kalimatihi àjọ ni ẹ jama zikiri ni ẹ nínú àwọn zikiri òun náà ni àdúà ẹlẹ́ẹ̀kẹrin àdúà òun náà ni ká máa rántí ọlọ́run ẹ miami ká máa rántí ọlọ́run ká wá máa béèrè tá à ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run sórí àdúà tó ń ṣe yẹn tó ń tọrọ àforíjì ń kọ́ foríjì hàn zikiri ni ọlọ́run bá aláà ní walladhina idha fa'alu fa'ishatan aw zalamu anfusahum ọlọ́run gbogbo àwọn tí wọ́n bá ti dáràn wọ́n ti ṣe ìbàjẹ́ kan wọ́n ṣàbòsí fúnra wọn dhakarullah wọ́n rántí ọlọ́run lọ́kàn wọn fastaghfaru lidhunubihi wọ́n máa tọrọ astaghfirullah ó wà nínú ìjọsìn astaghfirullah wa atubu ilayhi anabi wa muhammad sallam anabi ani ẹ máa sọ pé astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi ẹ máa wí ìmínà tún wá astaghfirullah wa atubu ilayhi ọ̀nà wa astaghfirullah lásán ọwà gbogbo náà ni kò máa wí anabi lóhùn lè má ṣe 70 lójúmọ́ anabi ní òun lè má ṣe 100 lójúmọ́ síkìrì nìyẹn bó o ṣe rántí bó o ṣe tọrọ àforíjì yẹn sìn ó ṣe síkìrì ni bọ́ba ti ń tọrọ àforíjì ọlọ́run lọ́wọ́ máa sọ ìrìnsílẹ̀ sàmà alaykum midrara òjò máa rọ̀ oyùmídìdìkùn bí amwali wa banin ọlọ́run máa fún yín lówó yóò máa fún yín lọ́mọ dáadáa tẹ́ bá ti ń ṣe astaghfirullah ọmọ ìyá mi àdúrà ni o àbí ibo ní kọ́lọ́run foríjì ọ ni síkìrì ni tọ́ ọlọ́run pàṣẹ bí kọ́ ọmọ ṣe kí ni ọlọ́run bá ní ẹ máa tọrọ àforíjì
as-salatu ala nabi nínú zikiri òun náà ni ká máa ṣe as-salatu fún anabi wa Muhammad ọlọ́ni ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa tọrọ ìkẹ́ àti ọlá fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni man salla alayya salah ẹni bá tọrọ as-salatu kan fún mi Allahumma salli ala Muhammad wa sallim anabi ni sallallahu bi ashra ọlọ́run ọkẹ́ nígbà 10 àánú ọlọ́run kó máa bá ọ 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 àánú mi kó máa bá ọ àánú mi nígbà 10 kátó wá pé wá ṣe àsàlátù 20 30 táwọn ṣe lọ́mọ wulẹ̀ ká bílá àdádì ọ̀pọ̀lọpọ̀ àdádì yẹn tẹ́lẹ̀ náà àlùjànnú ló gbé kalẹ̀ wọn ní eléyìí 313 eléyìí 1111 níjọ́ tó wá ṣe 1012 ló bá káwọ́ lérí ọláwọn àjẹ́ wọ́n ti jẹ́ ó lé mọ́ òun lọ àdúrà àwọn onígbà mọ́ àbí níjọ́ tó sùn ó ṣe 312 313 wọ́n sì ní kó ṣe kíni lọ́wọ́ ní wàhálà ti dé ṣéwù àdúrà padà bàjẹ́ ìtàrán nọ́mbà ànábì lọ láǹfààní láti fi nọ́mbà sádùá lẹ́yìn ànábì kò sí ṣéwù míì láyé mọ́ tó lè fi nọ́mbà sádùá kọ́dà sàhábà kan ò lè fi nọ́mbà sádùá nọ́mbà yẹn àyìnbáyà kó bá tó ṣe fáwọn èèyàn rẹpẹtẹ àsàlátù yìí ó wà nínú ìrántí Ọlọ́run àmọ́ má ṣe sàlátùl fàtí o má ṣe sàlátùl fàtí o èyí tá ànábì kọ́ wa ní kò ṣe kíni kò ṣe tafsir Ibn Kathir ẹ lọ lè ka dáadáa nígbà wọn ń ṣàlàyé lérí àyà yìí àwọn sàhábà ní bò ní ká ṣe máa ṣe àsàlátù fún ọ ànábì ní kúlú ẹ máa sọ pé Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim tó níta ànábì gbé kalẹ̀ nu Ahmad Tijani ló gbé salatul fati kalẹ̀ èwo ló ṣe nu méjèèjì èwo ló ṣe alẹ́ Harazimi ó ní ṣé wà wọn ọ sọ pé ànábì sọ pé ẹgbọ́ nígbà ànábì lọ tán tẹ̀sán ti pé ni o ìpè ẹni bá dé salatul fati ẹyọ kan ó ṣe déédéé ìgbà tó bá ka Kùránì nígbà 6000 tíra Jawahirul Ma'ani tíra àwọn Tijaniya ni ọ wà nílé rẹ èmi náà ní ọba mbẹ tí wọ́n bá ní kíní kan ṣe déédéé Kùránì nígbà 6000 kíní wọ́n sọ yẹn ajẹ́ pé àsàlátù ju Kùránì lọ níta máa lè ju Kùránì lọ sí nǹkan dáadáa nù àmọ́ nílẹ̀ yìí lẹ̀ Yorùbá torí pé àwọn ẹni wọ́n kọ́kọ́ wọlé láti Chad láti Niger tí wọ́n wá kọ́ àwọn bàbá wa kéwú ń bí àwọn ni wọ́n àti bolúwọ̀ láti Senegal láti Fásì láti Cairo àwọn ni wọ́n gbé gbogbo àwọn ìròrí yẹn fáwọn bàbá wa ló sì jẹ́ pé gbogbo ibi táwa ti wà wọ́n ní Fatiha kí ní ó fi lé Salatul Fati torí tó yé wọn nu wọ́n kún lọ́dà fún wọn ni wọ́n gbà pé Fatiha àti àsàlátù tó ṣe déédéé Kùránì 6000 kí lóde tẹ ka Fatiha kò ní tẹ ka Fatiha mọ́ òbí Fatiha náà bẹ̀ lára Kùránì gbogbo àwọn fàbú yẹn iná là ń gbìyànjú láti ṣe kínní láti mú kúrò nílẹ̀ Yorùbá kọ́lọ́mọ́sá wọlé àánú ẹ̀ kọ́lọ́m fún alágbóyè ẹ̀sìn rẹ̀ tó pé o nínú àwọn zikiri ẹ̀yọ́ mayami ó náà ní ká máa ṣe alhamdulillah máa dúpẹ́ o wà afdalu du'a Ànábì ní àdúrà tó dáa jù alhamdulillah máa dúpẹ́ o òun jí láàárọ̀ báyìí kí ló kọ́kọ́ wí láì ní wà náírà lọ́wọ́ alhamdulillah ẹlòmíì jí sí ọsibítù ẹlòmíì jí sí bí wọ́n ti wo wèrè ẹlòmíì jí sí ó jí sẹ́wọ̀n ẹlòmíì sùn báyìí ó sì jí sọ́wọ́ àwọn ọlọ́pàá wọ́n lé ó ti débi níbo lọ́wọ́ wáyé wọ́n ní police station wáyé ma dúpẹ́ o ọpẹ́ náà kò ma dúpẹ́ zikiri ni at-ta'ibuna al-'abiduna al-hamiduna as-sa'ihun ar-raki'una as-sajidun ọlọ́run ròyìn àwọn ẹni rere nínú ròyìn tọ́lọ́run fi ròyìn wọn òun náà ni pé wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń dúpẹ́ wọ́n máa béèrè pé kí ni ọlọ́run ṣe fún ọ bọ́ bá ti jí sáyé máa dúpẹ́ kó ṣe òkìtì ọ lágbára tó tẹlomi tó lágbára ju tiẹ̀ lọ tọ́ba ní tẹlomi ó bu ẹkún pé hé nǹkan kan ò ṣe é ṣe mí nǹkan mẹ́wàá ti ẹlòmíì tó dì sára pẹ̀lú ìmánì tí ń lọ tí ń bọ̀ tí ń rẹ́rìn bẹ́ẹ̀ ló bá ní ẹyọ kan tí ò ní ìmánì yóò sì pokùnso máa dúpẹ́ o ọpẹ́ yẹn inú síkìrì ni lẹ́yìn náà kọ́ ọmọ wá jòkó sàdúà kọ́ ọmọ jòkó àdúà ìpè mo fẹ́ jòkó àdúà ọgbọ̀n mọ́ lásìkò tó ọmọ fi jòkó àdúà wọ́n jẹ́ bọ́lọ́dà tí wọ́n sálámà tán báyìí ó gbé fóònù ni hello mo ti ń bọ̀ ibi tó ń lọ yẹn ewu lọ́wọ́ àmì ó sàdúà lẹ́yìn àsùbá ó sàdúà lẹ́yìn àlásàrì ó sàdúà lóru ó wo fíìmù títí dáadáa fi tán ó sì sùn bẹ́ẹ̀ owó èṣù lọ́wọ́ ọ lásìkò tó ọmọ fi jòkó àdúrà ló ṣe jẹ́ pé àtìkáàdù sọ́bà ọ̀lẹ́mọ̀ sá anábì ò lè má ṣe tá anábì bá ti ká sọ́bà àtàwọn ìjòkó lẹ̀ yọ fẹ̀yìn tì yọ̀ọ́kà lẹ́yìn alásàrì yọ̀ọ́kà ó wà nínú citadel of believer ẹ lọ lè ra ìwé yẹn prayer 27
ẹ̀ka láàárọ̀ ẹ̀ka lẹ́yìn alásàrì eléyìí náà ìrántí Ọlọ́run ni àwọn bàbá ti mú tiwọn lọ onari Isnul Muslim Citadel of Believer prayer 27 ẹni tí bá ń kà lójúmọ́ tí ń kà láàárọ̀ tí ń kà lẹ́yìn asiri Ọlọ́run ọba aláwọ̀ máa ṣe nǹkan mẹ́ta fún aláwọ̀ máa dáàbò bò níbi aburú ayé yọkàn máa gbọ́ pé àjẹ́ ń bẹ oṣù ń bẹ àwọn kà àṣàṣì yọkàn máa gbọ́ tí èjáde láyé kankan ò ní ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé Ọlọ́run ọba máa bò láṣìírí àṣírí ọmọ bò iṣẹ́ tí bá ń ṣe Ọlọ́run bàrákà sí sáṣìírí búbò náà ń pè lówó kìí ṣe owó tí tọ́jú ìyàwó wèrè tó lè sùnmọ́ lẹ́yìn náà Ọlọ́run fi ẹ̀sùn àwọn tí wọ́n rántí Ọlọ́run ọba torí ìrántí Ọlọ́run ọba pọ̀ ń bẹ subhanallahi bihamdi ta sọ yìí náà ọ wà ń bẹ adẹ́dà kálíkì ta sọ ọ wà ń bẹ àdàntọ́ kà lẹ́yìn àṣùbà lẹ́yìn alásàrì nìyẹn tó ẹ̀yọ́ mayami àdìkìrì bìlì jawari àwa débi zikiri ti eríkè ara zikiri tá a fi eríkè ara zikini tá a fi ń ṣe ẹ̀yọ́ mayami nínú ẹni àsọ̀dá òun náà ló ti lágbára jù Ọlọ́run sọ fún Musa innani ana Allah Ọlọ́run bá ní Musa èmi lọ́lọ́run Allah la ilaha illa ana kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn mi Ọlọ́run fa'budini máa sìn mí Musa wa akimi salata li dhikri kó o sì máa kírun ní gbogbo ìgbà kó o máa fi ṣe zikiri àwọn ṣe zikiri lọ́wọ́ la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallahi bihamdi wọ́n wá pèrún zikiri méjì ti ṣe kíní ó ti pàdé inna salata kanat ala lil mu'minina kitaban mawquta Ọlọ́run ní ìrun tiẹ̀ mo fàṣikò sóhun lẹ́ẹ̀mọ̀ wọ àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn ṣe zikiri yìí tó ń ṣe fídíà àsìkò mọ́gìrìbì ó ti tó ẹ̀rọ pé aláha ṣé wo tó ẹjẹ́ akírun ó lè dáhùn sí náà kọ́ wọ́n lè zikrullahi akbaru Ọlọ́run ní akírun nígbà dí àárín kan ó ní wọ́n lè zikrullahi akbaru zikiri tóbi jù lọ irọ́ o ìtọ́lọ́run sọ ni pé bàbá ń kírun kẹ́ ẹ máa rántí Ọlọ́run lérí irun ó tóbi jù òun ló tóbi jù àmọ́ tẹ̀ bá rántí Ọlọ́run ọba lérí irun ẹ̀ kírun wọ́n tutù kutu fáwọn èèyàn ìgbà ìfìrún lẹ̀ irun èyí tó ń ṣe yín náà kọ́ èyí tó ń ṣe yẹn bídíà ní alákọ̀ọ́kọ́ nìyẹn tó bá dé pé súnà náà ni òun dòkó tó ń da ṣe lẹ́yìn asiri ó lè ṣe nínú ilé rẹ níwọ̀n nìkan bí mọ́kìrì bá ti tó ó ṣe kíni ọ̀pá síkìrì tì ọ̀pá kùránde ọ̀pá aláìlára tó ń ṣe ọ̀pá tì ọlọ́lẹ̀ kírun torí síkìrì irun òun ní kíni òun lásìkò wọn bàtà rẹ jẹ́ o sọ ma pé ó tó bẹ̀ kó dìde nígbà ṣé òun ṣe aláàlá lọ́wọ́ àwọn tó bẹ́ẹ̀ mo fi ní kọ́ mọ́sẹ̀gbẹ́ Tìjàní mọ́sẹ̀gbẹ́ síkìrì máa dá síkìrì ṣe ni tọ́ bá sẹ́gbẹ́ wọ́n máa dìyọ́ pẹ̀lú ẹgbẹ́ àtòfin rẹ̀ ṣé wọ́n tó bẹ́ẹ̀ kó dìde ìwé ṣéwù àsọlá yẹn ni wá mi orí ẹ̀ burú ni àsọlá èyí tá ń sẹ́yìn kọ́ ṣe ìpèlè yìí tá ń sẹ́yìn àwọn ni Ọlọ́run iná sọlá dákẹ́mẹ̀ wọ́n máa yà tí wọ́n máa dín sí níta ṣe rí ni àtúbẹ̀ bájú kò ní bá tó wà máa wọlé ní níwájú ṣéwù Ọlọ́run ní kákìrún lásìkò ṣéwù ní kò tí yá ṣe ẹgbẹ́ tó máa ṣe nìyẹn ọlọ́mọṣẹ́ ìsànú wa o Ànábì ní man istayqaza min al-layl ẹni bá jí lóru wa ayqata imra'atahu wọ́n wá jíyàwó rẹ̀ fasalla ya àwọn àjọ kí rak'atayn jami'a àwọn àtìyàwó ẹ̀ kutiba mina adh-dhakirina Allaha kathiran wa dhakira wọ́n kọ orúkọ wọn sínú ìwé tí wọ́n kọ orúkọ àwọn onísìkìrì sí kí ni wọ́n ṣe tí wọ́n fi kọ orúkọ sínú àwọn onísìkìrì kí ni wọ́n ṣe wọ́n kẹrùn wọ́n ti yàwó rẹ̀ wọ́n dùn wọ́jú yàwó rẹ̀ dùn ní lẹ́yìn èso ti ṣe ní ọdún ní ẹ̀mí lọ àyẹ̀lọ́ lè mójútó anamisi ní ìyàwó tó jẹ́ ọkọ àbọ̀kọ tó jí ìyàwó wọn gba aládá tí wọn bá jí ẹ̀kọ́ wọ́ bomi kẹwọn sí lójú wọn gba aládá lérí bó ti jí inú síkìrì láwẹ̀ làálàkùn tàtàkù báwa bá ń gbàwẹ̀ sáà náà ti ọlọ́ àbá náà ti ọlọ́ ó tó bẹ́ẹ̀ ọ̀ràn tí àlá bóró mi ò ní mú àlá ni ọjọ́ mú bọ́bá róúnjẹ ò ní jẹ́ oborí wòkú lérí fóònù ọ̀tà dígbé kó torí pé ọ̀ràn ti ọlọ́run lẹ́yìn náà zakati sadaka pé ọ lè mú jáde àfikọ́jẹ́ pé ọ̀ràn ti ọlọ́run kò tó mú jáde torí wọn nìkan lọ dá làágùn ẹ̀ ọwọ́ fẹ́fẹ́ ni tí ó làágùn kó lè jẹ́ free money ìrántí ọlọ́run wà lẹ́mí rẹ̀ fawaidu zikiri kí wọ́n láǹfààní zikiri ẹ̀yọ́ màá yá mi nílùú lérò bọ́ọ̀ bá wà ní àwọn tí wọ́n ṣe zikiri bí mo ṣe kà á lẹ́yìn tí mo sì máa yà wá àtàdínsì tó o sì ń ṣe lọ́nà tá ànábì ń gbà ṣe àǹfààní alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ni pé ọkàn rẹ̀ balẹ̀ alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ọlọ́run ọba ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo nígbà tí gbàgbọ́ ọkàn yóò máa balẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run
ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run bá ní iṣẹ́ ìmọ̀ ní pé ìrántí ọlọ́run ní máa fọkàn yẹn balẹ̀ ó ní dákẹ́ subhanallahi bihamdi la ilaha illallah la ilaha illallah la sharika lah ọ̀sán mọ̀ wíṣíkìrì gbogbo gbà lẹ́yìn náà dhikiru hisnun yuhasinuka min ashrari shaitani wa awanihi ọmọ ṣe zikiri jáde lẹ́nu zikiri ni ipa ó sì máa ká èso àtàwọn ọmọ èso especially lásìkò tá a wà yìí tí wọ́n kidnap àwọn èèyàn káàkiri ọ̀nà tó gbà kọjá yìí náà wọ́n ti mú àwọn èèyàn o wọ́n sì gba tẹ́tẹ́ mílíọ̀nù lọ́wọ́ wọn kan tó fi wọ́n lẹ̀ wọ́n tún gbowó tán wọ́n tún pẹ̀lú míì tó o bá ń jáde lọ tó ń travel tó ń lọ tó ń bọ̀ zikiri dọwọ́ rẹ o lọ́mọ ní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir àsìkò tí wọ́n ti operate tán wọ́n ti lọ tán kí wọ́n tó kọjá àbí kò ti kọjá tán ká tó dé Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ọlọ́run gbogbo àwọn ẹni ibú tí ń bọ̀ lọ́kàn yìí bá wa darí ọkàn wọn sọ wá níbi aburú wọn wọ́n ti déwájú rẹ̀ wọn ní àfa broda níbo ló ti ń bọ̀ ọ̀yá máa lọ tiẹ̀ ẹ̀yin kan wá ìwọ náà wá ọlọ́run lọ yí ọkàn wọn àmọ́ dákẹ́ ipa ọ̀tá ọ̀ka ọ̀ ọ̀fẹ́ sùn kakùrìsíyù fatẹ́kùn sọ́wọ́ kakula la falaki nasi ọ̀fẹ́ ro eré rẹ̀ ojú rẹ̀ àtọwọ́ àtẹ̀sẹ̀ ẹ̀yin ọmọ ya mọ̀ lálàkàlà sàwùsù bìlá o tu ọ̀fàtẹ́kùn sẹ́gbẹ̀ẹ́ oṣù lẹ́ẹ̀mẹ́ta àwùdù bìlá wọ́n dákẹ́ o síkìrì máa ń sọ̀yàn lọ́wọ́ ọ̀tá àti ṣètọ́n ọ̀fẹ́ jáde bisimilayi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah tó bá wà rántí ọlọ́run ọba nígbà tí ara dẹ̀ ọ́ tó ń bẹ lọ́wọ́ rẹ tí gbogbo nǹkan bẹ lára rẹ tọ́lọ́ ń ṣe dáadáa fún ọ wà rántí ṣe síkìrì ẹlòmíì ṣe síkìrì tó rí bá ti dé wọ́n níjọ́ tí ìnira bá dé ọlọ́run wọlá síkìrì tó ṣe yẹn yóò sì yọ ọ́ kúrò nínú kínní yóò yọ ọ́ kúrò nínú ìbànújẹ́ ọlọ́run gbé ìtàn anábì Yunus wa anábì Yunus ọwọ́ nú omi ọkọ̀ sẹ́nu ẹja gbẹ́ja mi ẹja tó ń gbé lọ sàlẹ̀ ó kégbe ó pè ọlọ́run ó bẹ̀rẹ̀ sí dárúkọ ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin subhanaka la ilaha illa ó bẹ̀rẹ̀ sí síkìrì ọlọ́run ọba ní falawla annahu kana minal musabbihin ọlọ́run ọba ní bí ẹ bá jẹ́ pé Yunus ó wà nínú àwọn tí wọ́n ti subhanallahi tẹ́lẹ̀ tí wọ́n ti síkìrì lalabitha fi batnihi ila yawmi yub'athun ìbá máa bẹ nínú ẹja yẹn díjọ́ àlìkíyàmà ni ẹja yẹn ni ọba jẹ́ sàárè rẹ̀ àmọ́ gbà tó jẹ́ pé ìmọ̀ ń ṣe síkìrì àwa wọlé síkìrì tí máa ń ṣe yẹn àwa fi là kúrò nínú bànújẹ́ kúrò nínú wàhálà tó bá ń ṣe síkìrì tí wàhálà bá ń bọ̀ ọjọ́ kan rẹ̀ ọba lẹ̀ alẹ́ mọ̀ ya ọlọ́run ju wàhálà yìí lọ Suratu Safat àyà 144 ọlọ́run máa ṣàforíjì fún ọ tó bá ń ṣe síkìrì gbogbo àwọn àsìkárù sọ̀lẹ̀ kan àforíjì wà ń bẹ̀ wadh-dhakirunallaha wadh-dhakirati a'adda Allahu lahum maghfiratan wa ajran 'azima ọlọ́run láwọn tí wọ́n bá ń rántí ọlọ́run lọ́kùnrin tí wọ́n rántí ọlọ́run lóbìnrin ọlọ́run láti pèsè àforíjì kalẹ̀ fún wọn àti ládàá tọ́pọ̀ àforíjì wọn ọlọ́run foríjì wọn sórí ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn bó bá ti ṣe síkìrì ọlọ́run sì máa parẹ́ níparí ọ̀rọ̀ mi àrísìkì wọn lọ́wọ́ máa rí tó máa ṣe síkìrì wa man ya'shu an dhikri rahman nuqayyid lahu shaytan ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti fi síkìrì lẹ̀ wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti fi síkìrì lẹ̀ tí ọ̀ràn ti ọlọ́run bá ní ìṣẹ̀mí rẹ̀ ó le ìṣẹ̀mí rẹ̀ ó ṣe kí ni yóò nira tẹ́wárí síkìrì ìbádà ni ọwọ́ ní májẹ̀mú méjì tó o bá ń ṣe síkìrì máa ṣe nítorí ọlọ́run má ṣe nítorí ayé ọwọ́ ń pariwo káàkiri wọn fata síbá káàkiri àdúgbò la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ẹ pàdé àwọn èèyàn pé dákun kí ló ń fi léyìí ṣe báyìí nítorí kọ́ ọmọ lọ́lẹ́ sí nínú yàrá rẹ̀ láàrin wa àtọ́lọ́ ọwọ́ ní mọ́tò gbẹ́tẹ̀ síbá sínú mọ́tò gbàngbà báyìí la ilaha illallah la ilaha illallah la ilaha okòtò síbá 50 sọ́nù láàrin ìlú oníwọ̀ búlálà ṣé búlálà lọ́lọ́rẹ́ sí wa ta lọ́lọ́rẹ́ sí wa jẹ̀mọ́ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀síbá 50 ọwọ́ lọ láàrin ìlú ọwọ́ ń jẹnu káwọn yẹn lè bá mọ̀ pé o ní ẹni fi tẹ̀síbá sí ọrùn kí ló fẹ́ ká mọ̀ ọ fẹ́ ká mọ̀ pé o ní kiri lòun náà ni gbogbo àwọn ìyẹn òun ní kọ́lẹ̀ lọ́rùn láti fi rìyà àṣewọ̀n kọ́lẹ̀ káṣí nítorí ọlọ́run lẹ́yìn náà ibi mùtábà gangan ni mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí ká wá ṣe bá ànábì sì ṣe ká sì ṣe lọ́nà tá ànábì gbà ṣe ibi mo fẹ́ jí lẹ́kṣọ̀ láǹdì sínú ká ṣe bá ànábì sì ṣe ká sì ṣe lọ́nà tí ànábì ṣe kí ni tọ́gbà ṣe inú àwọn bídíà tí ó wà ńlẹ̀ òun náà ni pé
ká lè gbọ́wọ́ síkìrì lọ́dọ̀ àfa ipe àfẹ́ máa darapọ̀ máwọn onísíkìrì lẹ́yìn ìgbà tó ti gba Islam eléyìí ò sínú ẹ̀sìn wa ẹ̀yọ́ mayami torí wọ́n gbé àwọn òfin kan kalẹ̀ àwọn òfin yẹn ló máa tẹ̀lé àtàwọn àròrí kan tí wọ́n gbé kalẹ̀ yẹn ló máa tẹ̀lé tó sì gbọ́dọ̀ sí kíni tó gbọ́dọ̀ yẹsẹ̀ tó bá ti yẹsẹ̀ ó ti kú ní ọmọ àjọ làwọn náà sọ pé ẹni bá gbọ́wọ́ Tìjàníyà tó bá tún lọ lè gbọ́wọ́ tàríkà míì oye wọ́n ní ọ̀dà gẹ́gẹ́ bí ọba àlú tó lọ lè dẹrú nílùú kan ní tí wọ́n máa sọ fún wa nígbà tá à ń sẹ́nu ní oníjà filẹ̀ ipe Tìjàní lèmi mójú gbogbo yín Kàdíríyà lọ Kàdíríyà náà sọ pé èmi ti ń lílù mójú gbogbo yín lọ àwọn òfin wọn lọ́mọ tẹ̀lé onítẹ̀lé òfin tọ́lọ́mọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ṣe lápapọ̀ káwa láǹṣẹ́ síkìrì káwa tó káwa ráǹdì báyìí káwa tí a sọ wáyé ti sáàrin káwa ní la ilaha illallah la ilaha illallah tí wọ́n sọ jáde lẹ́nu ọ̀dẹ̀ pé àmọ́ bídíà tí wọ́n fi kún náà ni pé bí wọ́n ti jòkó papọ̀ tẹ́jọ́ ń sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì òun náà ni aṣọ tí wọ́n tẹ́ sí wájú yẹn nígbà tójú ń ti àwọn kan nínú wọn àwọn ò tí aṣọ mọ́ mo ní ẹ̀yin tí ẹ̀ tí aṣọ mọ́ náà ẹ̀ tú jọká ẹ̀dí kálukú ọmọ lọ lè dá sí ní ilé ara rẹ̀ ló fi bàtà nábì mu tó rà nábì àtàwọn sàhábà wọn yìí péjọ bẹ́ẹ̀ lẹ́yìn náà òfin ọwà ìpè lẹ́yìn magribi ni wàsífà ẹ̀dá kun ìgbà wo la nábì ní ká máa sàtìkár lẹ́yìn àsùbá àti lẹ́yìn kíni lẹ́yìn alásàrì àwọn gbé tiwọn sẹ́yìn magribi ẹ̀yìn magribi náà ló sì ṣe wọ́n wà ní tó bá jẹ́ ó tún san padà òfin wọ́n fún ọ lófin tó ní sinmi mọ́ lẹ́yìn náà wọ́n fọ́ lọ́jọ́ ipe ọjọ́ báyìí làá máa ń jòkó alamisi mọ́júmọ́jímà ní làá máa ń ṣe ìjòkó especially àwọn Kàdíríyà alamisi mọ́júmọ́jímà lẹ́ẹ̀pẹ̀jọ obìnrin àtọkùnrin wọ́n jòkó papọ̀ wọ́n máa ní hayyun daimu Allah la ilaha illallah bàndínlẹ ọmọ wa dún àwọn obìnrin ọmọ wa fò sókè obìnrin tí ń fò sókè tí wọn náà wà mẹ kí ló máa tẹ̀sí yẹn ẹbẹ bíbejì lọ́nà sínà hayyunda yóò wá fún ọjà green oní bàbá àtàwọn ńlọrin ló gbé wa ṣé bàbá yẹn ńlọrin lọ́dọ̀ rán sí wa sáà nábì máa ń ṣe bí ìṣẹ̀lẹ̀ wọn láwọn kan lórí YouTube lónìí wọn fi kọ́rùn wọn wá sọ ọjà bí àwọn Celestia hayyunda ìmú bí sẹ wọn lọ òkè nílọlẹ̀ Allah la ilaha illallah mo ní ó dùn lẹ́nu àmọ́ kò sí ládàá lérí ẹ̀ torí ní tẹ̀sí ẹ̀yẹ ọlọ́run ra yín bá ànábì ṣèṣe ìjọsìn láṣẹ kí ni ìláṣẹ tí wọ́n dákọ̀ àfa àwọn fọwọ́ mérí adékèlódé wọn ní ẹnìkan ní ó dákọ̀ àfa àwọn tí wọ́n fọwọ́ mérí níjọ́ kan lérí ẹ̀ bá ṣe kí ni lérí ẹ̀ bá bọ́lẹ̀ bẹ́ẹ̀ sì máa gbọ́ àwọn fàbú oríṣiríṣi nìyẹn kí ni ti wà lẹ́ Yorùbá ti pẹ́ gan wọ́n bí gbogbo àwa yìí sí ọwọ́ gbogbo àwọn tá à ń sọ ní kẹ́nìkan wá ní gbogbo àwọn àbá àtọ́wà lẹ́ Yorùbá ní alùsùnà ọ̀rọ̀kọ̀rọ̀ ni àwọn alùsùnà ń bẹnu lé àwọn òsì tó nǹkan àwọn bàbá yìí ní Ọlọ́run tó ń ṣe ìbádà àwọn èyí sísáwí wọn ìjọ yẹn gbẹ yóò máa sàṣìkárò inú lé yóò sì máa kírun wákàtí mara yóò sì máa ka Kùránì lóru àwọn yẹn wà àwọn ní ẹgbẹ́ wà àwọn fẹ́yìdọ̀ Tìjàníyà àmọ́ wíyà ẹ̀yọ́ màyá mi nínú àwọn bídíà tí wọ́n ń ṣe òun náà ni ká máa wọṣọ oríṣiríṣi ni wọ́n ní aṣọ tábìsì síkiri òun náà ni aṣọ ara mi tẹ mú wá láti Mákà ẹni tí ó bá lọ Mákà yọ lọ lè ra aṣọ ara mi lọ́jà gbogbo àwọn eléyìí kò sínú ẹ̀sìn wa àwọn Kàdíríyà ìlú làwọn máa fi ń ṣe síkiri ẹ máa gbọ́ ohun mùsùlùmí tí ń lùlù mọ́ṣáláṣí ẹ kọ́ rò pé àbí chọ́ọ̀chì ń bẹ̀lẹ́gbẹ̀ lẹ́yìn tẹ́ bá wá débẹ̀ lẹ́rìí pé àfa alágbájá tó kí ọdún mẹ́jọ lọ́wọ́ àmì ń lùlù fáwọn obìnrin àtọkùnrin wọn làwọn ń ṣe síkiri èyí tó wá ba nínú jẹ́jù wọ́n wá yín àwọn kan ní àdákìrò àti àdákìrà àdákìrò ọkùnrin òun máa dùn fún ọ ní mòlúdì abalikọ́líbù illa yakuna mutayyama alifagara mi bí nẹ́bí muayyama yaase Ibrahimu yaase Ibrahimu yaase Ibrahimu yaase Ibrahimu ọ̀ya tètè kú o ṣé Ibrahimu lábàá gbé dàbí yàrá mumiduna murshidina lillahi aṣèkò Ibrahimu ibnu Abdullahi mumiduna ni pé ẹni tí ń fún wa ní ntànfẹ́ òun náà ni Ibrahimu ọmọ Abdullahi tó wà ní Senegal bóòlù ó ṣe wá wà lìjánà pẹ̀lú yẹn ta ni mumiduna jama ọsọ ní Quran ó ní tastaghithuna rabbakum fastajaba lakum anni mumiddukum bi alifin minal malaikati murdifin kéwù tó kù táwọn kéwù nìyẹn jama tó bá ti kéwù ojú rẹ̀ dà wọ́n sọ fún pé súnà tó ń ṣe yìí ọmọ tó ń ṣe kíni ọmọ tó ń ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn eléyìí àfilẹ̀ ẹ̀rọ obìnrin tán ní kọ́ máa ṣe àsákìrà yóò gbọ́wọ́ sí ti báyìí yóò mú máìkì lọ́wọ́
yọmọ ni wa ma lam yakun lahu shaykhun fa iblisu shaykhuna ó lè wí nìyẹn lọ́dún kan ó ní wa ma lam yakun lahu shaykhun ó ní gbogbo ẹni tí ó bá ti ní ṣéwù fa iblisu shaykhuna ó ní ìbílísù ní ṣéwù àwọn wàláhì bó ṣe wí nu ó wá ní ìsọkúsọ ló ṣe kíní ló sọ ìtọ́jú kọ́ sọ ni pé fa ìbílísù shaykhun ọlọ́run ní kò sọ jáde jẹ́ yẹ ọlọ́wọ́ bá aláàdí kò sọ jáde káyọ̀ fi mọ̀ pé ìbílísù ní sẹ́wọ̀n wọn àwọn mùrídìí ti sọ ní dòkó yẹn pé ànábì ti ń bẹ ní Mákà tí wọ́n sin síbẹ̀ ṣéwù tó dòkó lẹ́yìn ní ànábì ti wá ìgbọ́kúgbọ́ lọ́mọ gbọ́ mọ̀lúdì ìwọ lọ́mọ mọ̀lúdì kọ́ ọgbọ́ ọ̀rọ̀ tó gbọ́ tó ní ronú sùnmọ́ ìpèsè adé muslims ṣé mùsùlùmí làwọn lè sá obìnrin wọ́n wá gbé máàkì sẹ́nu ní wọ́n ń kọrin wọ́n ní kẹ́ ẹ máa wojú obìnrin dún wájú yín ẹlẹ́nsẹ̀sìn wọ́n ní bóbìnrin bá ń bọ̀ kẹ́ ẹ máa rẹjú obìnrin kọrin ń jó ẹ̀ ń wò ẹlẹ́nsẹ̀ síkìrì ṣé síkìrì tọ́lọ́ nìyẹn yín tí wọ́n ń fọ àwọn yín tí ń dún hùn tọ́lọ́ ti sọ pé ẹ gbọ́dọ̀ dún fọdá tàkàdá nàbí kọ́ọ̀lù ọlọ́wọ́n bá ní ìyàwó ànábì ẹ̀ má máa lé ohùn fàyẹ́tì máa lẹ́sìn fi kọ́lí bíi marad gbogbo àwọn tí wọ́n láàrún ṣìnà wọ́n máa fi ohùn yín wọ́n máa fi gbádùn wọ́n máa wá ní èrò ṣìnà sí yín wa kunna qawlan ma'rufa ẹ sọ̀rọ̀ sharp ẹ sọ̀rọ̀ normal àdákẹ́rọ̀ tí wọ́n ń dùn kí ló padà bí yín sì ń bí lóòótọ́ torí pé tí ọba ti dùn yẹn tán àwọn kan máa pè é lẹ́yìn àgbo pé àdákẹ́rọ̀ àyìn kọ́ arí mi ní mọ́tò èmi náà mo ní ìyàwó kan tó fẹ́ ṣe wọ́n mo fẹ́ kọ́ wá ṣe síkìrì títí tí wọ́n fi tara wọn lọ bí tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣèbàjẹ́ àdákẹ́rọ̀ mélòó lọ́wọ́ àlẹ́ ọkọ nísìn èmi ti lọ́kọ 4 kọjá ọkọ 5 ẹ̀yọ́ máa yá mi owó fìyàwó tiẹ̀ lẹ́kọ́ máa lọ lè dùn ún ta irú ìsìlámù ó nìyẹn àwọn sọ fún yín pé akàtà wà jẹ́ ní alẹ́ àbá àníwá sí báwọn bàbá tí wàá tán ṣe nìyẹn táwọn bàbá yẹn lọ́n fẹ́ sìn náà ni ẹ lè túbọ̀ ọjọ́ ńlọ o gbogbo àwọn aburú yẹn fílẹ̀ o níparí ọ̀rọ̀ mi òun náà ni pé aljẹsibíyà ká máa lé àǹsẹ̀ síkìrì ká wá dákú lọ́rọ̀ gbọ́dọ̀ láìsẹ̀ kẹrùbù àwọn àdàmísí lérí èyí mọ̀kádà fún àwọn agbáyàwó yàwó mú ní ọ̀gọ́ ní wọ́n ń ka aláwọ̀láìláìláì bó ní gbọ́wọ́ kúrò lára yàwó ìsìláàmù kẹ́ẹ̀sẹ̀ yẹn ìsìláàmù kọ́ yẹn kọ́kọ́ gbọ́wọ́ rẹ kò ná lára ajá kàfáyá kọ́kọ́ gbọ́wọ́ rẹ kúrò tí ẹ tẹ́fẹ́ ká máa ṣe ní ẹjọ́ máa bẹ́ẹ̀ bá pariwo ego ẹnìkan yín wọ́n gbá bọ́ọ̀lù ni ó rò pé wọ́n score ego tó bí báyìí oye ó wí pẹ̀lú agbára bó ṣe sọdá sọ̀hún nìyẹn ẹ bá di ego sórí gbogbo tó bá ti ń sọ tó bá speed tí ọ̀kadà bá ń speed kí náà ṣe ilẹ̀ ọmọ àtọ́ǹbù ni tó bá ń sọ nǹkan kan tó bá ti ń speed jùjù oye tó bá ti kọjá nọ́mbà oye o lè máa wí lọ bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ jàsíbíyà ò sí lásìkò ànábì o jàsíbíyà ọ̀gbẹ́ni kan rí lójú ànábì wa Muhammad ká wọlé alúwà kálá àti síkìrì inú ilé alúwà àmọ́ àti síkìrì inú ilé kò kírun jimá kò kírun jama aláàní wárí kàwọn máa rọ kẹ́yìn aláàní lọ lè rúkú pẹ̀lú àwọn tí wọ́n rúkú ibò làwọn tí wọ́n rúkú wà ó wà nulẹ̀ olóṣù 3 olóṣù 4 olóṣù 6 ọlọ́dún kan wà ọlọ́run ṣe síkìrì ó kírun jama ó kírun jima ọlọ́run ni àlè kí jima ọlọ́run ni àlè kí ọ̀ràn yẹn ó sì dáhùn ọwọ́ ni wọ́n ṣe síkìrì gbogbo àwọn tó bá ti yapa ṣẹ̀dá àbáwọn ẹ má jẹ́ àbáwọn ṣe lẹ́yìn náà ká máa ní à ń gbàyọ̀ǹda lọ́dọ̀ àwọn àfáà kátó lè ṣe la ilaha illallah wípé mo ti mọ̀ ẹ dákun ṣe yọ̀ǹda kí n ṣe tọ́wọ́n ní ọ̀dà padà wá báwo àwọn bíbù yẹn wọ́n sọ lágan o fún àwọn tí ọba kéwú ni o àwọn tọrọ ọba yé ni o sẹ́rẹ́ àwọn tọrọ ọba yé òun ṣe nílọ́dọ̀ wọn tí wọ́n fi máa fi ṣe fáàrí káàkiri ẹ̀yọ́ mayami síkìrì pẹ̀lú àjò kò lọ papọ̀ síkìrì pẹ̀lú oògùn kò lọ papọ̀ síkìrì pẹ̀lú bídíà kò lọ papọ̀ tó bá fẹ́ ṣe síkìrì lọ́lẹ̀ kéwú níta nàbí fi ṣe síkìrì lọ́lẹ̀ ká ọ̀nà tá nàbí gbà ṣe síkìrì tiẹ̀ òun náà ní kí wọn náà máa fi ṣe síkìrì títí ẹ mo bẹ̀ lọ́wọ́ Allah nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́hún ṣàlékún ìmọ̀ wa kó ṣàlékún ìbẹ̀rù Ọlọ́run bá wa kó ṣàlékún àgbọ́yé wa
kọ́lọ́wọ́n bá aláà kó fi asúnà àwọn dhakirin wa dhakirat kọ́lọ́wọ́n jẹ́ abáládá náà lọ́dọ̀ ọlọ́njọ́ alkiyama kọ́lọ́wọ́n bá aláà kó yọ gbogbo tó bá jẹ́ bọ́ àti òkùnkùn kúrò lọ́kàn ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá aláà kó dájú wa kọ́lọ́wọ́n bá aláà kó fi asúnà àwọn tí wọ́n mọ̀ náà ti ń sámà kọ́lọ́wọ́n bá aláà kó pa wá dáadáa kó jẹ́ aláà ti bọ̀ tán dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا